dàbí ọlọ́ṣà ó ní ilẹ̀. Òkúta tọkọ sílẹ̀ lọ́jọ́ yẹn ṣòwò lórí kùlé. Ìkọ́ Ọlọ́run ní mọ́ o. Èmi balẹ̀ bẹ̀rẹ̀ wọn fún yín olùgbàlà. Ọlọ́run ọba mi ìṣẹ́gun. Wọ́n rojọ́ mi lélẹ̀ aláwo.
òṣùbà rere òye a ó kọrin ọpẹ́ a ó kọrin ìyìn àwa yóò kọrin ògo Ọlọ́run tó dá wa láwòrán ara rẹ̀ òṣùbà rere o ṣé o má ṣe o Èdùmàrè ọba mímọ́ ọba ògo o ṣé o má ṣe o Èdùmàrè ọba mímọ́ ọba ògo kí ló ṣe àmọ́ àmàrà rẹ̀ já gágá kí ló ṣe tó sàmùjò àmàrà rẹ̀ orúkọ Jésù ni mo bá lẹ́jọ́ tó mú ayé mi yóò ti fẹ́. Orúkọ Jésù ni mo bá lẹ́jọ́ tó mú ayé mi yóò ti fẹ́. Orúkọ Jésù máa fi fọṣọ, orúkọ Jésù máa fi mọ́ra, orúkọ Jésù máa fi àtúntẹ̀ mú káyé mi rí bẹ́ẹ̀. Kò fọwọ́ mi kan ṣe ìṣòro. Bàbá kò fọwọ́ mi kan ṣe, kò fọwọ́ kan bàbá ìṣòro mi lọ́la. Kò fọwọ́ mi kan ṣe ìṣòro. Bàbá máa gbóhùn mi, ọmọ jàre máa gbóhùn mi, Ọlọ́run yóò ṣe àti ṣe ìwọ yóò fi kàn mí sílẹ̀ alágbé mi. Olùdá ayé o. Kí ló ṣẹlẹ̀? Tẹ́wọ́, mo fẹ́ tẹ́wọ́ bàrẹ̀. Tẹ́wọ́, fẹ́ tẹ́wọ́ bàrẹ̀. Tẹ́wọ́, mo fẹ́ tẹ́wọ́ bàrẹ̀. Tẹ́wọ́, fẹ́ tẹ́wọ́ bàrẹ̀. Ire owó, ire ọmọ, ire àlàáfíà ó jẹ́ tìbí ọmọ Ọlọ́run. Tẹ́wọ́. Ìbà fọlọ́ọ̀bà mi ìdùn àárẹ̀ ìró àlá ọba mi ajípọ̀jọ́ kúdà. Mi ò bàbá tẹ́wọ́ ayọ̀ bàbá mi kọ́ bàbá. Ọba tí ń jẹ́ kó ṣe òyígìyìgì mi ọba ẹ̀dùn àpálá tó ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ọlọ́run ire ọkọ bàbá ire àìkú àlàáfíà tó jẹ́ bàbá ọmọ ọ̀la. Kíkú má pọ̀ sábì ọ̀tá mi lè rí. Tó a tún dé sórí ètò lónìí gẹ́gẹ́ bí a ti ń dé èmi àti ẹnìkejì mi náà ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí ẹni mowó àbíbò ni Mistura káàbọ̀ sórí ètò. Ó ṣèjàre àbí mi tó ṣúọ kí ló ń ṣẹlẹ̀ yín tèmi mo ní pé mo ti dé sórí ètò lénìí àbí Ọlọ́run ọba Ìdùmarè tí ó fìṣọ́ ẹ̀ṣọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá títí dọjọ́ ìní èyí náà ni mo ti dé sórí ètò lénìí Bọ́láńlé ṣé láàfíà lẹwà bẹ́ẹ̀ mi náà ti wà ní àná. adúpẹ́pẹ́ òkú bó o ní a kú ọjọ́ méjì mẹ́ta àbí kọ́lọ̀ ọba mi ìgbà kó sọ wa ń bẹ̀ náà ni akí gbogbo yín lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ akí yín tológun ẹ má ṣe bínú pé ó pẹ́ wa díẹ̀ ká tó wá sórí ètò lónìí yàrá agodo náà lọ́hùn náà láti máa ń yanjú nǹkan bá ṣe máa ń ṣe náà lọ́sọ̀ọ̀sẹ̀ náà ni kọ́lọ̀ ọba mi ìgbà kó ṣàánú wa náà ni àbí kí ló ní mo sọ. àmì àṣẹ Ìdùmarè bá ṣe wà lórí ètò báyìí làwọn èèyàn wa ni wọ́n ti ń darapọ̀ mọ́ wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a mọ̀ pé nílùú Amẹ́ríkà bí ìta wà yìí aago 9 kọjá díẹ̀ nílùú Texas ni a mọ̀ pé àwọn kan wà nínú ilé ìjọsìn tí wọ́n ń ṣe ètò fọ́lọ́run tó ń gbàdúrà gbogbo àdúrà tẹ́ ń gbà Ọlọ́run a máa túbọ̀ máa gbà ní ìrọ̀rùn àwa náà tàdé wà lórí ètò náà ẹ gbàdúrà fún wa o torí mo mọ̀ pé báwọn ṣe wà nílé ìjọsìn wọ́n ń wò báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n sì ń wò yẹn kọ́ máa fi wá sínú ẹ̀mí kọ́ máa fi àdúrà fáwọn. bẹ́ẹ̀ni ọpẹ́ lọ́wọ́ aláwòrábí ọba tó ṣọ́ wa láti ìjẹ́jọ́ tó tún mú apá àláyọ̀ àti tàlàfíà
ṣó o mọ̀ wípé ààrùn fáyọ̀ bí ò bá ṣọpẹ́ ó mọ̀ ọ̀pọ̀ ló wà tó jẹ́ pé wọ́n ti sùn tí wọn kò jí mọ́ ọ̀pọ̀ ló wà tí wọ́n bẹ nílé ìwòsàn ọ̀pọ̀ ló wà tó jẹ́ pé wọ́n gbé apá ò ṣeé gbé ọ̀pọ̀ ló wà tí wọ́n gbé ẹsẹ̀ tó jẹ́ pé ẹsẹ̀ ò ṣeé gbé àmọ́ ọlọ́ọ̀bà mi ìdùà kò jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀ a fi yọ̀ wọ́n o a kàn fi ń gbórúkọ Ọlọ́run ga ni a kàn fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni Ọlọ́run ọba ga ni fún oore ńlá tó ṣe nínú ayé wa ààrùn fáyọ̀ bí ò ṣọpẹ́ àbí kí ni. ǹjẹ́ wọ́n mọ bó ṣe ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà? bó ló ṣe ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta? ká tó san tó ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ ká kí àwọn tí wọ́n wọlé sí orí ètò wa lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ń wo ohun tá à ń ṣe. lọ́dọ̀ mi bí mo kí èèyàn wa pàtàkì tó jẹ́ pé gbogbo bàbá ṣe ń ṣe ó máa ń mọ́nítọ̀ wa ni Kúnlé Crown King ó ní mọ́rin o ìwọ gan mọ́rin bẹ́ẹ̀ wọn ò sálàáfíà lẹ́wà o Samuel Fẹ́mi Akínadé ẹ ṣé gan tí ẹ bá wa darapọ̀ sórí ètò Abímbọ́lá Irékọ̀yà ṣe láàfíà lẹ́wà Victoria Overcome Adigun kí ló ń ṣẹlẹ̀ mọ̀mọ́ mi ṣe láàfíà ló wà bó ti wà lọ́hùn yìí Ọmọlójú àwọn wo ló ti wà lórí ètò lọ́dọ̀ ẹ lọ́hùn. lọ́dọ̀ mi ń bí mo rí Arámidé Múlíkà Tọ́ládùn ni mo rí Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá mo rí Abímbọ́lá ọmọọba mo rí Olúwatóyìn Jackson mo rí Prince Babatosin Akínṣẹ̀yẹ Promise mo rí Prince Adé mo rí Chris Bọ̀dé Àlùkò mo rí Damin Paul Evangelist mo rí Domi Lọ́lá orí adé orúkọ ń ní agbára díẹ̀ mo rí Adénìkẹ́ Àṣàbí ayọ̀ bí ọjọ́ mo dẹ̀ rí olórí Adénìkẹ́ Olúwa ní Ṣèkẹ́mi Ọlájíire Adéyímíká Dẹlẹ́rù Awódìyà Freeman Victor àwọn náà darapọ̀ mọ́ wa Hendrich Ọlájídé ẹ̀gbọ́n mi pàtàkì láti ìlú Philippines lọ́hùn àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò akídodo yín lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ akíyín tológun bẹ́ẹ̀ náà ni mo kí èèyàn pàtàkì níbí ìbàdàn alájà wo nu. alájà Táwàkálítù Yẹ̀kínní àwọn náà darapọ̀ mọ́ wa ní orí ọ̀dọ̀ mi níbí báyìí akíyín o. mo rí Táwà Àkàndé mo dẹ̀ rí Beatrice Bukky ìyá alájé worldwide mo kí yín káàbọ̀ sórí ètò tó ení lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹrin nínú ọdún 2017 tá wà nú ẹ̀. nígbà wo lọ́dún yìí bẹ̀rẹ̀ gan tó ti yá di wípé tó ti bọ́ sóṣù kẹrin báyìí. ó ti bọ́ sóṣù kẹrin. ọjọ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba kẹ́rẹ́kẹ́rẹ́ ó ń lọ sópin náà ni. mo rí Isaac Adégbémiró láti ìlú Canada. àwọn kan béèrè pé orin tá a fi wọlé lákọ̀ọ́kọ́ yẹn ni orin Dáre Melody Evangelist Dáre Melody èyí tí àkórí rẹ̀ ń jẹ́ Dámiláre òun náà la fi wọlé lórí ètò ní bẹ̀rẹ̀ yẹn tá à ń tẹ̀sí lára fún ìgbádùn tí náà ni ọjọ́ ìsinmi tí gbogbo wa ń bẹ ńlé àdúgbò ni àwọn alásàlátù ó rè àsàlátù bẹ́ẹ̀ ni o ní ṣọ́ọ̀ṣì ó lọ ṣọ́ọ̀ṣì àwọn ti ẹlẹ́sìn kẹta náà àwọn náà ó ṣe tiwọn náà wọn á ṣe mẹ́ta lọ́lọ́run níbi táwọn alásàlátù bá ti ń ṣe bádà àmúdá tó ti ń kọrin àsàlátù nínú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà la máa gbọ́ Jésù yè títí ayé ẹrù ìbí kò bá mi mọ́ ó kú nítorí wa yes bẹ́ẹ̀ náà ni tàwọn àbáláyé náà ni wọ́n ṣe ń ṣe tí ìwọ ló mọ̀. ibẹ̀ náà ni a ti máa gbọ́ pé olókùbà ní mọ̀ bí àdó àjàmì harami agbẹdúdú orí ti àwọn àgbẹ̀dọ̀ àti ń bẹ lótú Ifẹ̀ wọ́n ti wà lẹ́yìn lórí ètò lẹ́nìí kí wọ́n má ṣe ti wà lójú. àmín. torí pé a ti júbà Ọlọ́run ajúbà gbogbo àwọn tó láyé àdáṣe ní wọn mọ ìbà kò gbọ́dọ̀ wọn mọ. ṣé o tún ń pọfọ ní báyìí.
tó tún pọ̀pọ̀ ní báyìí Ọmọlójú. wọ́n lọ tó mò ń pọ̀pọ̀ sí bí wọ́n náà ń ṣerú rẹ̀ dúdú àkọ́sórí tá a máa ń kọ́ láyé ìgbà àwọn tó ti gbàgbé. Ṣe bá fi ń ṣe tíátà ni. àbí òwa ni ń jẹ ọ́n bẹ̀. Ìbá wa fi ń ṣe tíátà ni òun ni wọ́n ń ké ló ń dùn mọ́ ẹlẹ́nu kùrùkùrù ló ń jáde yìí. dúró jẹ́ ká forí ń wọlé náà ká kí àwọn èèyàn wa káàbọ̀ sórí ètò lónìí. Orí Ọlọ́run pọ̀ lórí mi kò níye rárá. Orí Ọlọ́run pọ̀ lórí mi. Orí Ọlọ́run pọ̀ lórí mi kò níye rárá. Orí Ọlọ́run pọ̀ lórí mi. Àjíbọ́lá ṣé ká tún sùn tó ń ṣí láàbẹ̀sọ̀ kan tó. Ọ̀pọ̀ ènìyàn ní ò lè dẹ́nu ara ẹ̀ mọ̀ bóyò èlé tàbí kó máa kọ́ mọ́ pẹ̀lú ìyàwó nílò. Èmi dẹ̀ jẹun ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta pé màá tún mú nǹkan lé mo fi ọwọ́ mo fi gbórúkọ Ọlọ́run jáde. Dúpẹ́ Ọlá Balógun Yètúnjẹ káàbọ̀ sórí ètò. Wọ́n ṣe pàṣẹ tí ó fi wọn èmi bá. Magalong Relax ẹ káàbọ̀ sórí ètò. Orí Ọlọ́run pọ̀ lórí. Princess Fúnmi Àlàbí ẹ káàbọ̀ sórí ètò. Orí Ọlọ́run pọ̀ lórí kò níye rárá. Orí Ọlọ́run pọ̀. Ibrahim Busari Adébọ̀wálé ẹ káàbọ̀ sórí ètò. Area Baba God o Jami Kulẹ̀ Ajíbọ́lá o. Èmi ṣe ní iná wọn àlà bí pásítọ̀ lójoojúmọ́. Mistura sáwọn èèyàn wà lọ́dọ̀ rẹ lọ́hùn. A ti rí àwọn èèyàn bíi mélòó kan tó tún ti darapọ̀ mọ́ wa. Ibẹ̀ la ti rí Bísọ́lá Lawal Adégòkè wọ́n ní ẹ kú ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ la ti rí èèyàn wa náà Táíwò Kadri wọ́n ní good one. Èwo ló gùdùn bẹ́ẹ̀ ṣojú tèmi ló gùdùn bẹ́ẹ̀ ni àbójú Ọmọlójú lẹ̀ ń sọ pàtó kò tiẹ̀ ìwà ìgbé mi báyìí. Kí ló rò ojú ta ló rò pé wọ́n ń sọ. Ojú mi ni ọmọ tó ń sọ ọmọ tó sẹ ọmọ tó chan ọmọ tó ń ọmọ pa of Lagos. Gbàgbé o. Ṣó rò pé wọ́n fi ń gbowó ní báǹkì ni. Wọ́n fi ń gbowó o orúkọ ni Mistura Ọmọbọ́láńlé ọmọ Ṣàṣọrẹ́ Asunramu ewu tó bá dárúkọ ẹ̀ báyìí pa dọ́là ló máa pọ̀ lẹ̀. Òye tanra rẹ mọ́. Stephen K. Balógun àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò yìí wọ́n tẹ̀ ń kíwa wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣé. tó kí la rí látọ̀dọ̀ rẹ lónìí kí ni ń ṣẹlẹ̀ ń gbòòrò. nǹkan ṣẹlẹ̀ ń gbòòrò tí mo ti ní máa já ẹ sí ó lè mọ̀ pé tí n bá fẹ́ já ẹ sí kò ṣèwọ nìkan ni máa ń fẹ́ já sí máa ń fẹ́ káwọn èèyàn mi náà kí wọ́n mọ ohun tó ń lọ. kò kíkú ṣe pé mo jẹ́ kéé ó kàn jẹ́ wípé bí ìgbà tí mo mú current affairs wá fún wọn ni ó lè jẹun tó ti gbọ́ rí àwọn ẹlòmíì ò dẹ̀ tí ì gbọ́ òun ni mo ṣe ní ó dáa ẹ jẹ́ kí gbogbo wa kakúkú jọ sọ kájọ sọ pọ̀. ihun tí mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí social media wa já mi sí jágbọ́. òun ni wípé ọmọbìnrin kan ó wà lóyún ló bá wà ní báńkì nígbà òde báńkì yìí mi ò ní ká kọ nígbà òde báńkì yìí ni omi ń bímọ tó wà nínú dànù lẹ́lẹ̀ ọmọkùnrin kan ẹgbẹ́ ẹ̀ ló bá wò arábìnrin kí ló dé tí omi yín dànù síbí báyìí nígbà tẹ́ mọ̀ pé àsìkò àti bímọ yín ti tó kí ló dé tí ẹ lọ sí hospital pé ilé. oró omi wo ṣé omi tó wà ní rágólísì tá a mọ̀ mu ni àbí omi èwo ni ká tó sọ. omi inú tó fi ń bímọ tọmọ ọmọ ìyá. ọmọ ìgbẹ́ làwọn mi ni bàtà ké ló tún fẹ́. ọ̀fọ̀ yìí dé o bàbá ọlọ́fọ̀ yìí dé o. èé sọ̀fọ̀. ó dà àpèjúwe ọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lómi tó fi ń bímọ ló bá dànù lára ọmọbìnrin yìí lọkùnrin yìí bá ní hospital ló yẹ kẹ́ wà madam kó yẹ kẹ́ wà nírú bíi ní àgbo yìí
nítorí mọ̀ pé àsìkò àti. mo gbọ́ mọ̀mọ́ kan dárúkọ wọn níbí wọ́n ní Àjọkẹ́ Bello wọ́n láwọn ń wò wá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé. Sophia Ọládìran akínyínkínyín ẹ káàbọ̀ sórí ètò. Evangelist Ayọ̀dèjì kékeré Jésù àwọn náà ń wò wá wọn akínyínkínyín. Kẹ́mkẹ́m Oyèmọṣù ẹ káàbọ̀ sórí ètò mọ́ bọ́rọ̀ rẹ bọ̀. bẹ́ẹ̀ náà ni mo kí Olúwajọmílójú Ọládépò ń bí báyìí náà ẹ káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́mọ lójú lọ́mọkùnrin yìí bá ní kò yẹ kẹ́ wà ní ibi ìbàyí lásìkò yìí ó yẹ kẹ́ wà lọ́sípítù ni lóbìnrin bá bẹ̀rẹ̀ sí ní sunkún kó jọ kó ṣàánú òun kò ń ṣẹjọ́ òun náà fẹ́ lọ bímọ ni ṣùgbọ́n òun ò lówó tóun fẹ́ san ní hospital onílé ìwòsàn pé òun lòun fi náà ṣe èyí táwọn báǹkì máa ń pè ní BVN wípé tóun bá ṣe BVN yẹn òun á lè gbowó àwọn yẹn bá sọ fún pa BVN ò kì í yá kíákíá bẹ́ẹ̀ ní bá fẹ́ ṣe BVN á ti ṣe kọjá á ti gba gbogbo nọ́mbà nǹkan tó máa ń ṣe kó tó di pé ó fẹ́ rówó gbà làwọn èèyàn bá kàánú ẹ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà wọ́n máa ń pè wá ní good Samaritan bá a bá nírú nǹkan bẹ́ẹ̀ yẹn pa ẹnìkan ló wà nínú wàhálà yìí làwọn ọmọ Nàìjíríà rere lọ́ba bẹ̀rẹ̀ aláàánú ara Samaria. bẹ́ẹ̀ ni bàbá bẹ̀rẹ̀ owó dídá yìí nígbà tó ń dá owó yìí lówó bá wọ bí 20,000 lọ́ba ni kó tẹ̀ ṣe fi lọ sí ilé ìwòsàn náà ní security man ló bá sáré mú ọmọbìnrin ló mú lọ ṣàlẹ̀ ni wọ́n bá fi sínú tẹ́gì nígbà tó ń lọ lọkùnrin kan jáde láti báǹkì míì ló ń wo ọmọbìnrin lọ pa kí ló ń ṣẹlẹ̀ gangan òun náà dẹ̀rẹ̀ bó ṣe jáde ní báǹkì alákọ̀ọ́kọ́ ó ń lọ sí báǹkì tọmọbìnrin ti kúrò ní nígbà tó máa dé báǹkì yẹn ló bá ráwọn èèyàn tó sì ń sọ̀rọ̀ nǹkan obìnrin pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan kan ló bá bi wọ́n pé ẹjọ́ ọmọbìnrin kan jáde ní inú báǹkì kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí gan lọ́ba ní wọ́n dáwó fún ni o nítorí pé ó fẹ́ lọ bímọ nǹkan lọ́mọkùnrin bá sọ fún wọn pé obìnrin tó jáde nínú báǹkì tí òun rí tó wọ taxi lọ yìí ó ní nǹkan kan náà tó ṣe níbí tí wọ́n fi dáwó fún nǹkan yẹn náà ló wá ṣe ní báǹkì tóun ti kó ipe 50,000 naira ló kó kó ń bẹ táwọn èèyàn dá fún ṣé gbogbo ìgbàláyé ń kọ́ lára ẹ̀ ní 50,000 naira ni wọ́n dá fún tí ó fi bọ́ta nínú báǹkì náà ní àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kùn láàrin àwọn pé kí ló dé ṣé recession yìí náà ló fà á ni tẹ́bí bá tiẹ̀ ń pa wá nílùú wa tí nǹkan bá ń ṣe wá ṣe ọ̀nà oríṣiríṣi ọ̀nà ẹ̀bùrú làwọn èèyàn ń ṣe tí wọ́n fi ń rí owó kí ló dé kí ló lè tó yìí ó ga ọ kó ṣàánú wa. torí ọ̀rọ̀ náà gbẹnu tán àbí òye ọ. bẹ́ẹ̀ ni. àwọn kan wà tó jẹ́ wípé wọ́n máa ń fi òré súnyàn ṣe àbí òye ọ. bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀ tó yẹ bẹ́ẹ̀ bá ti ń ṣoore tipẹ́ bọ́ bá róró èyí báyìí kò ní fẹ́ ṣoore mọ́. àbí. torí ìdárábìnrin ń ṣe òní wọ́n pè ní fine bara àbí òye ọ. bẹ́ẹ̀ ni. fine bara gidi òun ní ṣe káàkiri torí ṣé ká rí pé condition tí ìlú wa wà ń bẹ̀rùn ló fà á nìyí àbí bò làbá ṣe pé. òye wa sí o. Basirat Sonekan Umaru wọ́n ní wọ́n máa ba ọ̀nà jẹ́ fún ẹlòmíràn tó nídìí help bẹ́ẹ̀ ni exactly wọ́n máa ń ba ọ̀nà jẹ́ ni fún ẹni tó bá nídìí ìrànlọ́wọ́ nígbà yẹn jẹ́ ìsọ̀kan náà fún ọ tí mo rí nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ torí mo dúró sẹ́gbẹ̀ẹ́ títí ń jọ̀kan mo fẹ́ wọ ọkọ̀ èèyàn nígbà tí mi ò tí ì ní ọkọ̀ ni o àbí òye ọ. tó ti ní range tó ti ní range rover. mọ́jà mẹ́nu lọ bẹ̀ ń o bó bá lè dálé àjọ ààrẹ ò ní ká o. ló bá tán ó yà wò gbọ́. jẹ́ mọ̀ sọ̀rọ̀ mi lọ tó wá rí mo wà lẹ́gbẹ̀ẹ́ títí mo fẹ́ wọ ọkọ̀ ńjọ̀kan lálákùnrin kan bá dé ló bá ní kí n torí ọlọ́run kí fóun ní 50 naira kóun fi ra pure water. so wọ́n sẹ́ èmi gẹ́gẹ́ bí ó ṣe mọ̀ mí aláàánú ara Samaria ni mí. onínúure. kò sẹ́ni tẹ́mi ò lè ràn lọ́wọ́ kódà bó bá ní iye ojú mi fún ọ mo lè yọ fún ọ. wọ́rọ̀ mi yọ fún mi báyìí yọ fún mi ń bí báyìí. àbí òye ọ ìjà parí ètò. wàá wá lọ yọ. ìjà parí ètò. so wá rí owó tí mo sì ní lọ́wọ́ àbí òye ọ 100 naira ló jẹ́. tó mọ̀ pé mi ní 50 naira méjì. bẹ́ẹ̀ni. mo wá láti mú 100 naira mo dẹ̀ fi lé e lọ́wọ́ pé ó dáa
ìwọ tẹ̀ mọ́ lọ nígbà tó lóò tí jẹun látàárọ̀ àbí èmi sì ní mo jẹ àjẹyó mo tún jẹ àjẹṣẹ́kù lọ́lọ́ ọlọ́run ọba àláwùrà àbí òye ọ so wá rí bí mo ṣe kúrò ń bẹ̀rùn lárákùnrin kan wá bá mi wọ́n ní bọ̀dà arákùnrin tẹ́ fún lówó yẹ ìbámọ̀ ti fún lówó mo ní kí ló dé mo ló lè bí ń pàrún láti àárọ̀ ó ní àwọn jọ wà nínú báǹkì ní 30 ìṣẹ́jú sẹ́yìn ni ó ní arákùnrin ó ní kò lè ṣe kó mọ̀ wá sí báǹkì ó ló máa ń sèvù 4,000 naira lójoojúmọ́ ó ní 4,000 naira lójoojúmọ́ ó ní bó ṣe máa ń gbà káàkiri inú àbí òye ó ní bó ṣe máa ń gbà káàkiri inú ó ní 100 naira 200 ó ní bó ṣe máa ń wá báǹkì nù tó wá rí èmi gan tí mo fún lówó gan èmi gan ò sèvù 4,000 bẹ́ẹ̀ ni àbí òye ọ àjọ gidi ló ń dá yẹn àjọ ńlá ló ń dá lójoojúmọ́ tó wá tiẹ̀ rélè tó wà tó ṣe kìíní jù àwọn kan tó wà tó jẹ́ pé súùtì làwọn tún ń lò káì àbí òye ọ corporate sórí kìíní tó ń sọ ohun fine bara ní 3 orú rẹ̀ ló wà àbí òye ọ àwọn kan wà tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe wọ́n wọ́n lè ṣiṣẹ́ ni àbí òye ọ àwọn náà wá ṣe bí ẹni tí kò bí aláàbọ̀ ara àbí òye ọ wọ́n wá dúró sẹ́gbẹ̀ẹ́ títì àwọn náà wá ń tọrọ owó kò sí nǹkan tó ṣe wọ́n o àwọn kan wà tó jẹ́ pé wọ́n lápá àbí òye ọ wọ́n lẹ́sẹ̀ àwọn náà tún lè ṣiṣẹ́ sọ pé bò náà ṣe àwọn yóò máa ń de súùtì káàkiri bó bá rí wọn wọ́n lò táì wọ́n dé táì pọ́n ó ní slang kan tí wọ́n máa ń sọ ọmọ gbọ́ ẹjọ́ ẹ̀gbọ́n Èkó ni mi ti wá actually òyìnbó poli gangan ní school mi mi kàn sáré wá sí Òṣogbo mi báyìí ni láti wá rí ẹ̀gbọ́n mi kan unfortunately mi ì bá wọn ti travel kò dẹ̀ sówó kankan fún mi láti padà sékòó ẹjọ́ ẹ̀dẹ̀ help mi ẹjọ́ help mi ẹjọ́ ẹ̀dẹ̀ help mi báwọn yẹn ṣe máa ń ṣe tiwọn àwọn ìkẹta tí mò ń sọ àwọn ni ó jẹ́ wípé àwọn gangan kanlẹ̀ dá jẹ́ àkàndá ẹ̀dá àbí òye ọ àwọn tó yẹ ká ṣàánú fún nìyẹn àmọ́ bò láti fẹ́ mọ ẹni tó jẹ́ àkàndá àti èyí tí ì ṣe àkàndá. ìgbà tó yẹ pé ẹni burúkú ti bẹ ni rere jẹ́. ẹni burúkú ti bẹ ni rere jẹ́. wúrú arábìnrin tí wọ́n ń dáwó fún ní báǹkì káàkiri tó gba 50,000 20,000 bì kan yóò mọ̀ ṣe rẹ̀ káàkiri. bó ṣe máa ṣe kiri nìyẹn o. àmọ́ ní ọjọ́ kan wọ pálábá rẹ̀ ó ṣẹ́gi gẹ́gẹ́ bí èmi. bẹ́ẹ̀ni. tó wá rí nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé Princess Fọlákẹ́mi wọ́n ní báwo la ṣe máa mọ ẹni tó yẹ láti help báyìí. Meanwhile some people really need help. bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ wípé wọ́n really need ìrànlọ́wọ́ yẹn náà àmọ́ ó kú bá a ṣe fẹ́ mọ àwọn tó yẹ ká ṣàánú fún àti tí ò yẹ ká ṣàánú fún àbí òye ọ Ọlámíṣúgà wọn darapọ̀ mọ́ wa Abímbọ́lá Bákàrè Akínyẹmí Kúdírát Ọlátúnbọ̀sún wọ́n wà pẹ̀lú wa lórí ètò Prince Ọládìméjì Adéyẹyẹ káàbọ̀ sórí ètò wọ́n náà ń wà láti Dubai Prince Ọládìméjì Adéyẹyẹ Ọlágbájú wọ́n náà ń wà láti Dubai ta ló tún wà ń bẹ̀ Bàṣírà Ṣónẹ́kàn Òmáròkè àti kí wọn náà lẹ́ẹ̀kan gbogbo yín Ọlágúnjú Olúwaṣeun fún mi àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò Àjọkẹ́ Bello Adékànbí Táyé Ajírọ́ba láti ìlú Ghana Ajírọ́ba Kàṣúà nílùú Ghana Ọláwùmí Ìgè àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò wọ́n wá níbò ni a ṣe mọ èyí tó jẹ́ gidi ń bẹ̀ sórí nǹkan tèmi kàn fẹ́ sọ ni wípé Ọlọ́run ọba nìkan ló ní àánú lọ́dọ̀ bá a bá ní ẹ̀jẹ̀ á ṣe àbí òye ọ bẹ́ẹ̀ni torí kò sí bá a ṣe fẹ́ ẹni tí a bá bá lórí ìjòkó tó bá jókòó tó lóun ò lè ṣiṣẹ́ òun ò lè sọ̀rọ̀ òun ò lè ṣe nǹkan ṣáma á pé ó dìde ká wo ẹsẹ̀ rẹ̀ ní àbí ká wo ọwọ́ rẹ̀. àbí a lè dìde wọ́n ti ẹ̀wà káàkiri tó jẹ́ pé arọ ọlọ́mà pera wọn wọ́n wá múra wọn wọ́n fún ẹsẹ̀ ara wọn pa mọ́nú jeans wọ́n wá fún pa tó jẹ́ pé níjọ́ tí mo rí eléyìí ọlọ́pàá ló mú níṣẹ́ ló ká gbogbo ẹsẹ̀ ìdìde báyìí látòrí ìjókòó mo ní kí ló dé lórí ìwà ọ̀lẹ afàjò táwọn èèyàn mi tó ń ṣe yìí òun ló sọ wọ́n di báyìí
nínú oòrùn nínú òjò bó ṣe máa wà nìyẹn nítorí pé ẹ jẹ́ káwọn èèyàn mọ àṣírí yín. dúró mò ń bọ̀ náà ká tó máa bẹ́tò bọ̀. lórí mi àti ní iṣẹ́ ìgbàdúrà tó jẹ́ pé tí mo bá ti ka àdúrà lọ́lọ́run gbọ́ bí mo bá ti pé bàbá tó ń dá mi lọ́kùn ọ̀hún ara bíà. àwọn kìrìsìtẹ́nì pọ́lọ́hún pẹ̀lú Jésù Kristi ọ̀. àwa mùsùlùmí ń pé àlà àbáná bí wọ́n mọ̀ ọ́. tẹ̀lé ọ̀rọ̀ tí ń jẹ́ níwájú ọlọ́run pa ọ́. orí ọlọ́run pọ̀ lórí mi ò kò ní rárá. orí ọlọ́run pọ̀ lórí mi. Orí ọlọ́run pọ̀ lórí mi ò kò ní rárá pàtó wá. Orí ọlọ́run pọ̀ lórí mi lórí mi. Bọ́lọ̀ bá ti bẹ̀rẹ̀ ìjàdá, kí ló lù wá ẹ̀dùn nínú sí i. Ọlọ́run bá ti gbèjà ẹ̀dá. kí lolúwa rẹ̀ tún bínú sí. àbí ọ̀rọ̀ ńlá ni Alhaji Wasiu Alabi Pasuma ni wọ́n sọ. a ní bọ́lá ń bá ti bẹ̀rẹ̀ ìjàdá kí ló lù wá. bọ́lá bá ti gbèjà ẹ̀dá kí lolúwa ẹ̀ ń bínú sí. sórí yìí tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ kó tó di pa mẹ́nu kúrò lórí rẹ̀. kí ni ìmọ̀ràn tí wọ́n rò pé o lè fún àwọn èèyàn wa lórí oore ṣíṣe torí oore ṣíṣe ni nǹkan tá à ń sọ ohun. bẹ́ẹ̀ni ìmọ̀ràn tèmi lè fún àwọn èèyàn wa lórí oore ṣíṣe ni pé gbígbà bó ṣe sọ lẹ́ǹkan wípé ẹni tó bá wà ní kápá ẹ̀ láti ṣe oore ẹ jẹ́ ká ṣe ẹni tí ò bá wà ní kápá ẹ̀ láti ṣe oore ẹ má jẹ́ ká nira wa lára torí àwa kan wà tó jẹ́ pé ká má ní nítorí wípé a ti rí pé ẹni yìí wà ní ipò ẹni tá a fẹ́ ràn lọ́wọ́ a máa wá gbogbo ọ̀nà in fact ẹlòmíì máa ń lọ jẹ gbèsè láti ran ẹlòmíì lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé ẹni tó ràn lọ́wọ́ yẹn gan kò kì í ṣe òótọ́ ló wá sọ fún ẹ ká má nira wa lára láti ṣe oore nítorí pé irú ẹni bẹ́ẹ̀ tó ṣe oore fún ó lè di ẹni tí ò ní appreciate oore tó ṣe fóun. àwọn ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé bó ṣe nira ẹ lára láti dùn wọ́n nínú yẹn wọ́n máa appreciate àdúrà tó bá gbà ó máa ṣe lórí ẹ̀ èyí tó bá wà ní kápá wa ẹ jẹ́ ká ṣe ẹ̀yin èèyàn mi ohun tèmi máa sọ nìyẹn. ọ̀rọ̀ ló sọ. sáré fún Ajíbọ́lá ó bàbá God ti gbé ìjà àlàáfíà pé kí Pasuma ìṣì máa ń sáré ká mọ́. Èmi láyà balẹ̀ ṣàdúrà fún mi. Mo ti ní bẹ̀rẹ̀ ìlọ́pẹ́ dà. Bọ́lá ò bá ti gbé ìjà ẹ̀dá. Lọ́lúwa ẹ̀ tún bí ó gbé lóṣù ọ̀gbọ̀n. Bọ́lá ò bá ti gbé ìjà ẹ̀dá. Lọ́lúwa ẹ̀ tún. olóyè ajírọ́ba nílùú Kasoa ní Ghana lọ́wọ́ wọn ń kí ọ wọ́n ní akí Mistura wọ́n ní ajá Mistura àwa ti Ghana. ẹ ṣeun oje bàbá mi. àǹtí Basira Asunramu Umaru àwọn ní bó bá lè ṣe oore wọ́n ní kò ṣe tí o bá lè ṣe oore bó bá sì lè ṣe ọmọ ẹnu kú òun bẹ̀. wọ́n ní sàká àǹtí Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá àwọn ní sàká yín wọ́n ní sàká ni. So wọ́n ní do your offering and forget wait for reward. Okay, wọ́n ní kò ṣe nǹkan tó bá lè ṣe kò sì dúró de èrè ní àti ọ̀dọ̀ Ọlọ́run torí Ọlọ́run ọba ni ọba tó jẹ́ pé ó ń ṣe oore àbí òye ọ òun ló sì lè san wá ní ẹ̀san rere. Princess Fọlákẹ́mi àwọn náà ní to me let's try our best. òkè lọ́wọ́ afúnni ń gbé wọ́n ní òkè báyìí ní ọwọ́ afúnni ń gbé tó òun náà ni ẹ ti gbọ́ yẹn wọ́n ní ká ṣe oore bí a bá lè ṣe. Fábùsọ̀rọ̀ Sájàre Adéyínká wọ́n darapọ̀ mọ́ wa. Kẹ́nì Sùúrùlérè ààrẹ ẹgbẹ́ Yorùbá nílùú Mọ́tà àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò lónìí. Alájà Ọmọlàbẹ̀ní láti ìlú London wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. bẹ́ẹ̀ náà ni mo ráwọn kan lọ́dọ̀ wa ń bí o. ó yá gbé sókè. àwọn Falsat Ọmọ́táyọ̀ ẹ ṣé Rasheed Alabi footballer wa ẹ ṣé gan àwọn sọ wọ́n ní true talk lot of people are like that
tó jẹ́ wípé wọn ṣe tó yẹ kí ọ̀ṣọ́rọ̀ fún tó wá parọ́ fún yàn tó wá fi tó máa fi tí wọ́n bá tẹlòmíì jẹ́ nǹkan tí Rasheed Alabi sọ fún wa nìyẹn fútbọ́là wa ni wọ́n ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín Falsat Ọmọ́táyọ̀ wọ́n ní true talk Ọmọlọ́lá Awófuyè Ọmọborí Owó àwọn náà sọ wọ́n ní on point sis wípé ọ̀rọ̀ ni ó sọ àwé ẹ ṣé Túndé Ọlá Yusuf mo mà dúpẹ́ ẹ ṣé ẹ kú gbogbo gbà wá tẹ máa ń wá sí orí ètò wa Ráyọ̀ Ṣógúnlẹ̀ náà láti ìlú London àdúpẹ́ lọ́wọ́ yín. ṣó tiẹ̀ rí Ògúndìmú Dámiláre Ayọ̀ọ́lá wọ́n ní nice discussion Ọládòkun Ọmọlọ́lá Oyèlékè àwọn náà darapọ̀ mọ́ wa ṣó wá rí bá a ṣe ń sọ lọ ni wípé ẹni bá lè ṣoore náà kò ṣe gbogbo orí tá a bá ṣe ẹ̀san ẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba àmì èdùà àbíbò ni ká mọ̀ wo ti àwọn tí wọ́n ń ṣe nǹkan tó wù kàn rí ìjọ mọ̀ pé ewu ń bẹ nínú kéèyàn mọ̀ díbọn nǹkan tí ò ṣẹlẹ̀ sí i kó wá ló ṣẹlẹ̀ sóhun díje mo fẹ́ ra ń yàrá agbára lọ́wọ́ ẹ̀mọ́ kìkì ní òun bojú o ewu ń bẹ nínú kéèyàn díbọn kó mọ̀ ṣe bíi nǹkan tí ò ṣẹlẹ̀ sí àbí òye ọ kó rántí wípé áńgẹ́lì Ọlọ́run mọ̀ ń kọjá ìṣẹ́jú ni bọ́ bá lọ díbọn bí ẹni tí apá ń dùn àbí tẹ́sẹ̀ ń dùn áńgẹ́lì Ọlọ́run bá lọ kọjá níwájú ìgbà yẹn àbí òye ọ bọ́ bá lọ ṣe ámì sí ó lè mọ̀ pẹ́ kí ni o yóò wá di pé tí ó fi ṣeré ló wá di pé ló padà ṣẹlẹ̀ sí Ọlọ́run ọba kò sọ wá bẹ́ẹ̀ ni àpèmọ́ra ẹni lá máa ń pè tèmi dire ká mọ̀ pé nǹkan gidi ká mọ̀ pé mọ́ra wa ní gbogbo ìgbà ó rántí ní kékeré nígbà tí a bá wà ní kékeré gan bó o sì mọ̀ ṣe nígbà tó bá dàgbà náà tí a ní pé áńgẹ́lì Ọlọ́run tó kọjá kó ka tèmi ní rẹ o ó kàn dédé dákẹ́ báyìí bọ́ wa tají padà ó kàn dédé áńgẹ́lì Ọlọ́run tó kọjá kó ka tèmi sí rẹ o. ọgọ́ bá tán jẹ́ ìgbélé sókè mú bọ̀. ó ti ráńgẹ́lì látọjú oorun nìyẹn. àbíbò ni. ọ̀nà tí lè fi tàyín láwùn kúnlẹ̀ mọ́ pọ̀ lára ẹ̀rẹ́ ẹ̀dá tí ẹni sì lò. àwọn kan ti ṣẹ́ tọ́lọ́rùn òbí wọn. lójú wọn tàbí bílẹ̀ ìdájọ́ fúnra ọpẹ́ bá láwùrà tó fi ṣe mí. lójú mi tí kò fi ṣe ẹ̀yìn yára bí. ọ̀nà tí lè fi tàyín láwùn kúnlẹ̀ mọ́ pọ̀. lára ẹ̀rẹ́ ẹ̀dá tí ẹni sì lò. àwọn kan ti ṣẹ́ tọ́lọ́rùn òbí wọn. lójú wọn tàbí bílẹ̀ ìdájọ́ fúnra ọpẹ́ bá láwùrà tó fi ṣe mí. lójú mi tí ó kì í ṣe ìyọnu ọlọ́run bá dábọ̀ fún táwọn lóde bọ́kùn tó fún òkìtẹ́ lọ́nbẹ́ bọ́dà tọ́ta òkìtẹ́ rí o iyì tó wà lára kábà o àti Jerúsálẹ́mù lọ́bí rẹ̀ bẹ̀ lọ́dọọdún orí tó bẹ lẹ́nu mi káfí wọ òkè òkun. ẹnì kan yé wa ń tó sọnù bí àyà. kan yé wa ń tó sọnù bí bàtò. ẹni ọlọ́run fẹ́ láǹfààní o sálọ lọ́hùn mi pọ́n lé o. agídílé mẹ́sì lódò ní àbí o kò lè mẹ́sì lómi ìwọ̀n jọyọ. sórí káàdì lọ̀rọ̀ ayé o àti pé lẹ́bùn bá lẹ́bùn ní àmì. mo bọ́lúwa dúró bá sùn omi mi kọ́ lé mi láéláé. ọlọ́run bá rìn jọ bọ́jọ́ bá ti sùn o. inú wọn ò kí dùn sí lẹ́dọ̀ ṣe rí báwọn àṣebàjẹ́ o. nígbà tó jayé ọlọ́ọ̀kè àyà wọn já o. bẹ́ẹ̀ fẹ́fẹ́ kọ ẹni láti gbàgbọ́ lọ o. tóró kọ́kọ́ yìí bàbá lọ́kọ̀ lọ́mọ ọlọ́gbọ́n láti. tó kí la mú wá sórí ètò lónìí Mistura kí ni nǹkan tá a fẹ́ káwọn èèyàn wa kí wọ́n bá wa dá sí. ó ṣàpá ṣe máa ń gbé wá lọ́jọ́ mẹ́jọ kí la tún gbé wá lónìí. mẹ́jọ. nọ́mbà táwọn èèyàn dá sétò lónìí nọ́mbà tí wọ́n fi bá wa dá sétò lónìí wọ́n kọ́ bá wa tẹ̀ sí ojú ìwòran náà kí a lè pín ẹ̀
DJ mo fi ṣe wà ń bẹ̀ nọ́mbà tí àwọn èèyàn fi bá wa dá sí ojú ìwòran ẹ kọ́kọ́ bá wa tẹ̀ sí ojú kọ́mẹ̀ǹtì iná ká lè pín ẹ̀ àwọn èèyàn bá wa dá sétò lénìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń mú oríṣiríṣi wá fún yín ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ là á mú wá fún yín kì í ṣe wípé àwa kan lọ mú sítórì kan tí ì ṣe pé kìíní wà. yóò bẹ́ẹ̀ ni. ó mọ̀ àwọn ò lè ṣe àmọ́ òwe èrà tó lọ́mọ nú ní gbogbo ìgbà ẹ jẹ́ ń pè fún àǹfààní àwọn tó jẹ́ wípé àwọn ò rí wa wò tó jẹ́ pé ṣe ni wọ́n ń gbọ́ wa lórí rédíò lọ́hùn ẹ jẹ́ kí n pè +442035197611 lẹ́ẹ̀kan sí +442035197611 ó yá pé tọ̀dọ̀ rẹ náà. látọ̀dọ̀ mi ń bí nọ́mbà tí ẹ máa pè wá sí ni +1-469-300-7129 ìyẹn USA nọ́mbà +1-469-300-7129. ẹ tún lè pè wá náà sí orí +131-520-35498. ẹ ṣeun ọládòkun ọmọlọlá oyèlékè àwọn ti bá wa gbé sí ojú ìwòran bẹ́ẹ̀ a dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ náà a ti pín ní ẹ̀ mọ́lẹ̀ ó dàbí pé kò tí ì pé ṣó ti pé ṣá. yàwó lẹ́ẹ̀kan sí +442035197611 ó dà ó pé ẹ ṣeun ọládòkun ọmọlọlá oyèlékè wọ́n ti bá wa gbé sí ojú ibẹ̀ pa tí UK ni wọ́n gbé síbẹ̀ yẹn ó yá pé tiẹ̀ lẹ́ẹ̀kan sí. +1 ok látọ̀dọ̀ mi ń bí fún àǹfààní àwọn tó wà ní ìlú Amẹ́ríkà +1-469-300-7129 +1-469-300-7129. bàbá rí ẹni tó lè bá wa kó bíi méjèèjì àbí mẹ́ta papọ̀ ká kúkú pín ní ẹ̀ ó dàbí pé kò ṣe ẹyọkan la lè pín bàbá tún fẹ́ pín ní mí eléyìí ó kú olójú bẹ̀ bàbá rí ẹni tó lè bá wa kó sí ọ̀nà tó lè bá wa kó nọ́mbà méjì àbí mẹ́ta papọ̀ ká kúkú pín ní ẹ̀ lọ́wọ́ kan kí la mú wá sórí ètò lónìí kí la fẹ́ kán bá wa dá sí Mistura tó wà ń bẹ̀. mo kúkú wà bí digbí lẹ́gbẹ̀ẹ́ rẹ. ó ti sùn. mi ò sùn mi ò tó bẹ́ẹ̀ nọ́mbà tá à ń pè yìí náà ni. ká ṣe pápápá bí àwọn bàbá àṣọ̀nà torí pé àkókò ò fààyè gbà wá. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi àtọ̀rẹ́ mi nǹkan ní ń jiyàn. kí ló dé tí ìwà àtọ̀rẹ́ rẹ ò mọ̀jú kẹ́ ẹ máa jiyàn lọ báyìí tó máa ń sún mi lọ́rọ̀ yín nù. ohun tó ṣẹlẹ̀ ni pé sórí sọmọ pé agbo àwa ọkùnrin oríṣiríṣi ní mo ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn sáré kí àwọn tó darapọ̀ mọ́ wa lórí ètò ìṣẹ́jú kan yẹn sáré kí wọn fún ìṣẹ́jú kan babalọlá aminata wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò Nikki Malik Fẹ́mi Ọlálékan Eréjùwà Kọmọláfẹ́ wọ́n darapọ̀ Bello Yẹmí wọ́n wà pẹ̀lú wa Adékúnlé Ọ̀nàlájà Olúwabùkọ́lá Adéròǹkẹ́ Ọláníyàn àwọn náà wà lórí ètò pẹ̀lú wa akíyín adúpẹ́pẹ́ òkun ṣó wà ń bẹ̀ kí n mọ ìyànnà náà nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni mo lémi àti ọ̀rẹ́ mi kan ni a jọ ń jiyàn sí nǹkan kan pé mo wá ní nǹkan tá à ń jiyàn sí kì í fi bẹ́ẹ̀ ṣe nǹkan tó jẹ́ wípé a lè jiyàn lọ síbẹ̀ Adékúnlé Ọ̀nàlájà wọn nígbà àkọ́kọ́ yín rèé ẹ ṣé ẹ káàbọ̀ ẹnìkan wà nílùú Amẹ́ríkà ẹnìkan wà nílùú London ẹ ṣeun. Fọlákẹ́ Adélùgbà ẹ ṣé gan wọ́n ti bá wa mú nọ́mbà yẹn wọ́n ti bá wa kọ sí orí ètò méjèèjì wọ́n ti kọ síbẹ̀. ó dáa bí mo ṣe ń sọ lọ mo ní èmi àtọ̀rẹ́ mi là ń bára wa jiyàn mo wá ní ọ̀dà ìwọ ní sùúrù èmi àti Mistura lọ́jọ́ máa ń ṣe ètò mo sì mọ̀ pé Ọlọ́run jogún ọpọlọ náà sí ọ̀dọ̀ tiẹ̀ náà díẹ̀. ilé ayé ilé asán. kí ni. Ọlọ́run jogún ọpọlọ gidi gan fún mi ní. ọ̀dà Ọlọ́run jogún ọpọlọ fún ọ àbí. gidi gan. kò sí wàhálà jámọ̀ bẹ́tò bọ̀. bẹ́ẹ̀ni jámọ̀ bẹ́tò bọ̀. àwọn èèyàn darapọ̀ mọ́ wa o ààrẹ ẹgbẹ́
Odùduwà àti ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Malaysia Prince Ọláwálé Àyìnlá àwọn ló tún darapọ̀ mọ́ wa lórí ètò yìí Abíọ́dún Àyọ̀ká Adélékè Olúmídé Adédèjì àwọn náà darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ máa ṣe àìsí wọ́ọ̀lù yín kẹ́lẹ́ wo àwọn nǹkan tí a ti sọ èyí tá a fẹ́ sọ yìí ó pa bambari gidi ó yóò lékè nkà ẹ bá wa dá sí òun la ṣe tẹ àwọn nọ́mbà yìí síbẹ̀ fún yín kẹ́lẹ́ bá wa dá sí èyí tá a fẹ́ sọ ni pé sórí bí mo ṣe ń sọ bí mo ṣe ń bá a bọ̀ tó lẹ́ni bá bá lẹ́ bá ń jiyàn la bá ń jiyàn ló wá ní ọ̀dà kí ọkọ wà nílùú èbó kíyàwó kó wà nílùú wa tàbí kí ọkọ wà ní ìlú kan kíyàwó kó wà nílùú bòmíì ó ní ẹni tó burú ni pé kò dáa èmi wá ní orú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ lẹ́nu yìí ó ṣe wá ní pé nǹkan tó burú ni pé tí ò dáa àwọn ilé ìbọn wa sọ pé tí circumstance tó bá wárántì àwọn ó yé ọ tó bá fà á ń kọ́ bóyá ọkọ iṣẹ́ gbé lọ sí ìlú òyìnbó pé kó lọ rèé ṣiṣẹ́ èbí yóò mọ sẹ́ndì owó síyàwó ìyàwó sì mọ mi ní jọjọ inú ilé àbí òye ọ yóò sì mọ gbádùn pàápàá kò tiẹ̀ kì í ṣe pé bí ọ̀rọ̀ ìlú wa ṣe rí èèyàn kan wá rí iṣẹ́ sí ìlú òyìnbó báyìí kó wá lọ kó wá ní ọ̀dà ìyàwó mi àtọmọ mi ò ẹ̀yẹn mọ̀ ṣe déédéé mi ò nípa mọ́ ní kó pẹ́ bóyá o tàbí ẹ̀yìn tí wà lé gan kéèmì ọlọ́run ṣiṣẹ́ kí láti mọ̀ fowó ránṣẹ́ sí yín bí ọmọ ti jẹ yín ní ọ̀rẹ́ mi wá ní rárá o kìí ṣe nǹkan tó ṣe kinní kan o tó bá ṣe òun tẹ̀lé ọkọ òun lọ ní o òun ò lè dúró kinní kan nǹkan tó burú ni mo ní já fi lọ àwọn ọlọ́pọlọ pípé já fi lọ wọn ó wá rí i pé nígbà tí mo bá wá sọ tèmi tí mo wá gbé lórí atẹ́gùn tí mo wá dùnà ń bẹ sáwọn èèyàn wa tí Mistura náà tó náà dá sí tí díje mo fi lé agodo tó náà tẹ́tí gbọ́ ó rí wípé nǹkan tí mo sọ pé káwa lọ ṣiṣẹ́ wá káwọn ọkùnrin ó lọ ṣiṣẹ́ ìyàwó yẹn ó lè mọ gbádùn àbí òye ọ bó bá sì takoko ó lè wá mú ọ bá sì ní òun ò fẹ́ kí ó wá bá àwọn tèmi kí n ṣàtìmọ gbádùn náà ni ọkọ ó sì mọ wálé bó ṣe ẹ̀kan lọ́dún ni ó mọ wálé bó ṣe ẹ̀méjì ni ó mọ wálé lọ́dún bó ṣe ẹ̀mẹ́ta àbí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ kí ló rí sí. ihun tó burú bẹ́ẹ̀ wà wọ́n máa ní pé ọlọ́run ọba ò ṣàánú mi o má jẹ́ kó bá mi pín nǹkan mi jẹ kéńgbà tẹ́mi bá fi ọkọ tèmi lẹ̀ kó lọ sílùú wa lọ́hùn kó lọ sókè òkun kémi wá dúró lù wá níbí ṣé o mọ̀ pé irú àwọn nǹkan yẹn ó máa ń fa ìpínyànú ìgbéyàwó táàbà tí ìṣègbéyàwó kò kàn mí bóun ó forí dólẹ̀ bóun ó lọ bá gbogbo ohun tó bá fẹ́ kò kàn mí ṣùgbọ́n tá bá ti jọ ní ìdátíjọ́ ṣèyàwó àti ṣàfihàmọ́ àtijọ́ ń ṣe nǹkan pọ̀ nílùú wa owó wá fẹ́ fi mí lẹ̀ lọ kàkà bẹ́ẹ̀ ká kúkú jọ lọ. sórí n ti ń dà ọ́ láàmú báyìí owó jíjẹ ní ń dà ọ́ láàmú. o ti ń tèkì rẹ̀ pásánà bí àwọn ilé ìbò ṣe máa ń sọ o ti ń tèkì rẹ̀ pásánà owó jíjẹ ní ti ń dà ọ́ láàmú o nígbà téèyàn fẹ́ lọ rèé ṣiṣẹ́ so bọ́ bá dá Amẹ́ríkà sọ ọmọ dọ́là tí ó pa wálé tọmọ bọ́kọ bá ṣiṣẹ́ ní ìlú òyìnbó bó bá fowó ránṣẹ́ sí ìlú wa ìjọ òmìnira tó jẹ́ ní owó ìlú wa yóò ra mọ́tò fún ọ yóò kọ́lé fún ọ oríṣiríṣi aṣọ ìwọ sì ní o fẹ́ràn góòdì bí nǹkan mi tí ọmọ yẹn góòdì tó bìrẹ̀ sí ọ gbogbo àwọn ẹlẹ́yìn tí ń ṣe yìnyín létí rẹ yìí àti tó tẹ̀ lójú ẹ̀ yìí àbọ̀ mọ̀ kírímù olóyè tó ọ̀fìn ra kírímù ọ̀rà bàtà tó ń dé o ọ̀rà bàtà ọ̀rà ago tọwọ́ ọ̀tọ̀ ni àwọn eléyìí tó fi kun ojú ọ̀tọ̀ ní kímú ọ̀tọ̀ ní tètè ọwá ní kọ́kọ́ rẹ̀ ọwá ní kí ọkùnrin náà kó wá jókòó sí ìlú wa tá a sì mọ̀ tó kò ṣiṣẹ́ ṣebí ó bá lọ rèé pawó wá yóò padà wá mú ọ. ṣé o mọ̀ pé tá a bá jọ wà pọ̀ ó máa jẹ́ ká lè gbára wa nímọ̀ràn kò ní jẹ́ kí gbogbo nǹkan tó máa ń já ọmọbìnrin láyà kò ní jẹ́ kó wà lọ́kàn wa nítorí àwọn ọkùnrin wọn ò lè mára dúró àwa obìnrin sì lè mára dúró bí n bá wà nílùú wa fọ́dún márùn-ún bí n bá wà nílùú wa fọ́dún márùn-ún mo lè má ṣe nǹkan kan pẹ̀lú ọkùnrin mi ṣùgbọ́n àwọn ọkùnrin wa kọ́ lo oṣù méjì ń ta báyìí
wọ́n á ti rọ́ọ̀rẹ́ wọn tó ti tẹ̀lé tó ti gbé wọn lọ sí di ẹmu àbí di ògùrò tó ti máa lọ. àwọn èèyàn sọ̀rọ̀ ń bì àwọn èèyàn sọ̀rọ̀ ń bì wọ́n sọ oríṣiríṣi ń bì báyìí tèmi náà ń wò ń bì anne Bolúwa Davis ẹ ṣe ẹ̀dá àpọ̀ mọ́ lórí ètò Sífáù Rábì Ògúntìmírìn ẹ ṣe ẹ̀dá àpọ̀ mọ́ lórí ètò. Àwọn èèyàn náà wọn ò lè gbà o àwọn kan sì wà tó yẹ pé àwọn ní kò sí ní tó burú ń bẹ̀. àwọn kan ní àjẹǹwò kẹ́míkẹ́mí Oyèmọṣù wọ́n ní owó jíjẹ ń kọ́ my brother Ọmọlàbẹ̀ní wọ́n ní owó kọ́ ní ìfẹ́. Olórí Adéníkẹ́ Olúwaníṣèkẹ́mi Ọlájíire Adéyímíká Dẹlẹ́rù àwọn ní my brother how do you know he will go back to her mom kí ló tó ní padà to go back to her. báwo la ṣe fẹ́ mọ̀. àǹtí Olórí Adéníkẹ́ Olúwaníṣèkẹ́mi tí ìfẹ́ bá ti wà láàrin wọn kò sí ìfẹ́ ló ṣe kókó. ìfẹ́ ló Akin Kúyẹ̀ brọ́dà mi láti ìlú Canada Toronto ni wọ́n wà àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò. Jẹ́ ká sọ fáwọn èèyàn kan bá wa dá sí torí ọ̀fẹ́ gbà. Bẹ́ẹ̀ni mi ò ní gbà. orí aago tẹ́ ń wò lójú ìwòran yín yẹn ẹ bá wa dá sétò ẹ pè wá wọlé. èyí tẹ́ ń sọ àríkà àmọ́ àárí gbogbo rẹ̀ kà dáadáa Beatrice Bukky Ìyálájé ẹ pè wá sórí ètò ẹjọ́ àárí gbogbo rẹ̀ kà dáadáa tán. fún àǹfààní àwọn tó jẹ́ wípé wọ́n ń gbọ́ wa lórí rédíò yá pé +44 203 519 7611 +131 520 35498 +447 555 988 739 +1 469 300 7129. àwọn fútbọ́là wa wọ́n bá wa dá sí níbí báyìí wọ́n ní there is nothing bad in it my sister. Ẹ̀yin máa sọ bẹ́ẹ̀ nítorí pé fútbọ́là ní ẹ mọ̀ pé ṣé máa ń gbé yín káàkiri àdúgbò gbogbo ìlú ni ẹ̀ẹ́dẹ̀rẹ̀ máa ń mú ìyàwó yín kiri gbogbo bẹ̀ òun ló fà tẹ̀ ṣe ń sọ ṣé fídíò kan lè máa bọ́kọ mi ṣe ń gbogbo ìgbà a máa ṣe fídíò a máa ṣe ó dàbí àti rẹ́ni pè mí bí báyìí o lọ́dọ̀ wa ń bí. Hello. ẹ gbé sí spíkà ẹni kan sọ̀rọ̀ sókè dáadáa ká lè gbọ́. hello. Yes ma orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá o. ó dà Kúnlé Crown ẹ ṣeun ẹ yé bá wa darapọ̀ lórí ètò kí ni tẹ̀yin rí sọ̀rọ̀ tá a gbé kalẹ̀. Lákòókò mo kí ọ̀rẹ́ mi Amuludun ẹ̀kú ọgbọ́n inú. Kò ní bàjẹ́ Kúnlé Crown àwa náà wà pẹ̀lú yín à ń gbádùn yín bẹ́ẹ̀ bó ti gbádùn sìgá. Bẹ́ẹ̀ni. Ohun tí mo fẹ́ sọ torí ìbéèrè tẹ́ tún wá yìí ó tún jẹ́ ìbéèrè ọlọ́gbọ́n ẹ̀ka ìgbòho pọ̀ iye lọ́dún. Bẹ́ẹ̀ni. Ṣẹ́ni ìbéèrè ilẹ̀kùn méjì ni ìdí tí ò bá sí sínú a sì sí síta. Tí ò bá sí ìdí kan pàtó kò sí tó burú tí ó lè mú kí ọkọ kó má mú ìyàwó rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀. Torí láti dínà à ń ṣe àgbèrè láti dínà àwọn nǹkan míì burúkú tó lè máa wá tóbìnrin fún ẹ nìkan ò lè fún ẹ tọ́mọ. Bàbá torí pé torí ìfẹ́ náà ni iṣẹ́ ni àwa lọ àtijọ́ àti mú. Àwọn ọmọ tá a wá kó kalẹ̀ yìí náà ìjẹ́ kí ni ìwé àkọ́ wo la fẹ́ kọ́ wọn. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ náà nílò. Ẹjọ́ ṣe lè ní sùúrù fún wa ẹnìkan wà lójú òpó. Kẹ́rin nínú ìgbéyàwó tí ọmọ bá ti wọ̀ ó dà. Àyò láti túká kódà tó bá ti pé èèyàn ń jìyà ni kéèyàn tó kújọ máa jìyà yẹn. Ká má sọ pé à ń fi. Bẹ́ẹ̀ni ẹ ṣeun Kúnlé Crown ọ̀rọ̀ lẹ́sọ ẹlòmíì náà tún ti wà lórí òpó ẹ jẹ́ ká tún gbọ́n tó. ká lè fẹ́ lómi láyè lórí ẹ ṣeun ọ̀gbẹ́ni Kúnlé Crown kò ní bàjẹ́ fún yín. Bẹ́ẹ̀ni. Hello orúkọ yín bí tẹ́ ti ń pè wá. Hello. orúkọ yín bí tẹ́ ti ń pè wá wọlé. Kí lẹ pè orúkọ yín sà? Fẹ́mi Ọlálékan Kọ́mọláfẹ́. Ẹ káàbọ̀ sórí ètò. Láti UK lọ́hùn. Ẹ dákun bàbá kí lẹ rí sí ètò kí lẹ rí sí nǹkan tá a sọ yìí.
ẹ bá ń sọ fún Mistura pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. àìsàn kọ́kọ́ kí n pẹ́ kú iṣẹ́ ọpọlọ. kò ní bàjẹ́ fún yín bàbá, ẹ ṣeun. ẹ ṣe gan ni o àgbàdùn tó yín o. ẹ ṣeun bàbá. ní gbogbo. ẹ ṣeun. ọlọ́run bàbá wa tún ọpọlọ yín ṣe o. àṣẹ Èdùmàrè. àmì o. àṣẹ Èdùmàrè. àǹtí Mistura lẹ́yìn náà ṣe o adúpẹ́ o. adúpẹ́ ẹ ṣe gan sa. ẹ yẹ kí sáré dá sí ètò yẹn kí n lè fún àwọn olùkú náà láàyè láti wọlé. ó yẹ dá sí. nǹkan tó burú bẹ́ẹ̀ pọ̀ kò dáa rárá. ọ̀dọ̀ mi lọ́wọ́. èmi ń sọ̀rọ̀ pẹ̀lú experience ni o. ṣé wò ní ìníyí ni. ara o ẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lè ní ilé ìṣiṣẹ́ kì í dún yàn lẹ́yìn jì. ó dà. ẹ̀yìn dẹ́ gbọ́dọ̀ fi nǹkan tó bá ti ṣẹlẹ̀ sáwọn kan kéèyàn fi kọ́ gbogbo. ẹ ṣe àwò. ẹ̀rí tábà bẹ̀rẹ̀ wú gan-an tábà wo inú bíbélì tàbí inú Quran. èṣù kò bá máa ní àǹfààní láti tan ìyá wa ayé ṣàjẹ́. ádámù dájú lẹ́yìn. mo fẹ́ kẹ́ ẹ fi di pẹlẹbẹ kẹ́ ẹ ti bẹ̀ mú. ká ti fi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ. àǹfààní kankan láti súnmọ́ éfà. ṣùgbọ́n bàbá ti gbé lọ. ní èso ṣe lè ráyè wọlé. ẹ̀yin àgbà náà lè rẹ̀ pọ̀ wẹ́rí bí òkìlò. bọ́ọ̀gì ò bá lanu aláǹgbá ò lè wọ bẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀tọ̀ tó sọ bí òwe o ẹ má bínú. ọmọdé làwa àwa ò mọ nǹkan kan ọmọdé làwa ẹ mọ. iṣẹ́ nǹkan tó dáa o iṣẹ́ nǹkan tó dáa rárá ibi tí àwọn bá wà ó yẹ kọ́kọ́ wà tọ́kọ́ bá wà ó yẹ kí àwọn wà. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ náà tó dá ẹnu wa ní ọmọ kan tó máa dùn wọ ẹni ọmọ kan tó máa wà jẹ́. àwọn gbogbo lọ ṣùgbọ́n a fi ọmọ sílẹ̀. ọmọ táwa kọ́kọ́ ṣùgbọ́n ló máa gbé ẹ̀ka bá kọ́ òun ló máa gbé ta. ṣebí bẹ́ẹ̀ yìí ṣe ròónù kò sí wàhálà. orúkọ yín lẹ́ẹ̀kan sí ẹjọ́. ó jọ sà. ẹ ṣeun ẹjá fẹ́ lómi náà láàyè. Fẹ́mi Èkìtì kò ní bàjẹ́ fún yín bàbá. ẹjá fẹ́ lómi láàyè ẹ ṣeun. àtúntì ní nálòmí ń bí ẹjọ́ sà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá sà. ààrẹ ló ń sọ̀rọ̀ láti Washington. ẹ ṣeun o. lórí ẹgbẹ́ ọmọ ìyá aláàfin nílé lóko. àwọn èèyàn pàtàkì ló wà lórí ètò ní àdúpẹ́ kí ni tẹ́lẹ̀ kí lorúkọ wọn. kí lorúkọ wọn. ẹ ṣe ẹkú ètò. wọ́n ní ààrẹ Almaroof ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá láti Ọ̀yọ́ Aláàfin. láti ìlú wo. Manchester ló ti ń pè wá. ok Washington. ẹ jọ kó tó di pé a sọ̀rọ̀ gbàgbé ọ̀rọ̀ ààrẹ ẹ dákun torí Ọlọ́run kó tó di pé a sọ̀rọ̀ gbàgbé ọ̀rọ̀. ààrẹ ẹ jọ sà ẹ dúró wọ́n fẹ́ sọ nǹkan fún yín sà. ẹ dákun ààrẹ kó tó di pé a sọ̀rọ̀ gbàgbé ọ̀rọ̀ ẹ dákun ṣe lè kàn sí mi lẹ́yìn ètò. ṣé mo lè ṣe kí ni. wọ́n ní kẹ́ ẹ kàn sáwọn lẹ́yìn ètò. ok ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ báyìí. no wọ́n máa sọ̀rọ̀ wọn lọ. wọ́n sọ fún yín sílẹ̀ ní káwọn tó bá. ó dáa à ń gbọ́ yín sà. ṣe rí ọ̀rọ̀ tí sista Mistura sọ mo sọ fọ́ọ̀tì ẹ̀. ìdí rèé ṣe rí ọ̀rọ̀ lọ́kọláya ó jẹ́ nǹkan tó jẹ́ kókó nínú ilẹ̀ Oòduà. àbábọ̀ pé àwọn àjọ ọmọ Yorùbá a gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀. ṣe rí nígbà tí ọkọ bá wà ní Sókótó kí ìyàwó wà ní Káfàǹṣà. owó kọ́ ni àwọn bàbá wa ń pè ní ìfẹ́ o. bẹ́ẹ̀ni. ẹ bá rántí àwọn bàbá ńlá bàbá wa ní àtàyè ìwáṣẹ̀ kò sí bí iṣẹ́ lè ṣe gbé wọn lọ tó kódà tó bá rí visa lóyìnbó láyé ìgbà náà wọn ò ní lọ nítorí ìyàwó wọn ni. ẹ bàbá ṣe ayé àwọn bàbá wa yàtọ̀ sáyé tiwa. nǹkan tí. bá ń sọ fún wọn láyé àwọn bàbá wa yàtọ̀ sáyé tiwa. pàtàkì ibẹ̀ ni pé. wọ́n láyé àtijọ́ yàtọ̀ sáyé tiwa bàbá wọ́n láyé àtijọ́ yàtọ̀ sáyé wa. ok ẹ sọ fún lóòtú nǹkan tá a fi ń sọnù nìyẹn o. nǹkan tá a fi ń sọnù o nìyẹn. ó wà lára ọ̀dọ̀ ká máa discuss náà. nítorí ká bá sọ pé ayé àtijọ́ kí ló ń jẹ́ ayé àtijọ́. àwọn òpè civilization yẹn ba ẹ̀ lọ́tọ̀ fún kọjú ó dẹ̀ tún tún nǹkan ṣe. ó ń ba culture wa jẹ́. bẹ́ẹ̀ ni because culture wa wà very important. ẹ má bínú ní ìṣẹ́jú kan
mo ṣe fídíò kan ní 2 weeks ago lórí pé wọ́n ń jí àwọn ọmọ gbé ní Amẹ́ríkà mo wá sọ ní èdè Yorùbá ó ṣe kọ́ta lọ lé lóko sọ lédè Yorùbá èèyàn kan dákù mi pé wáyé tí mi ṣe lè sọ ìbò mo ní mi lọ sùn mi nítorí pọ̀pọ̀ pẹ̀lú Aláàfin tèmi èmi ò lè gbóyìnbó àmọ́ ìlú òyìnbó ni mo wà àmọ́ ìbò ni mò ń bá ṣiṣẹ́ àmọ́ mi òyìnbó ó yẹ kí Yorùbá yẹn kó ti yé tó ti yé yín lórí ọ̀rọ̀ náà sọ lọ kókó ni pé ọmọkùnrin àtòkò síbàdìlẹ̀ lọ́jà tó ní ìtàrí pé àwọn àṣẹ lọ ẹ má jẹ́ ká jìnnà síyàwó wa kò sí nǹkan tó dáa ìdí tí a fi rí ọmọbìnrin míì tí wọ́n fi ń ṣe àgbèrè ó ṣe gbogbo obìnrin ló wù láti ṣe ránu ọ̀rọ̀ yìí gangan wà lára àwọn tó ń fún obìnrin míì ṣe nǹkan tí ò fẹ́ ṣe ẹ̀jẹ̀ ká ṣe ní kókó ẹ̀jẹ̀ àti ní sáàpù báyìí Mistura bó ti máa wo oṣù ẹ̀ ti pẹ́ kó wà bẹ́ẹ̀ mo lọ́ọ̀bù tó yẹn ṣẹ́rí kankan wà tí àwa Yorùbá ò mọ̀ nígbà tí èmi àti ìyàwó mi bá jọ ń gbé ó kàn di ọ̀sán kan òru kan ìyàwó tá a jọ ń sùn lójoojúmọ́ ká faranura ní tí ìfẹ́ tí ń wà nìyẹn ó wá di ẹ̀kọ́ pa ó kàn fún ní onímọ̀ lọ ìlú òyìnbó tí lè lè sọ pé jọ báyìí ni wọ́n dé ẹ̀dá àkójọ ọlọ́run. ọ̀nà àtijẹ́ náà ni ọ̀nà àtijẹ́ náà ni. Mistura kọ̀rẹ́ èmi ò fẹ́ sọ̀rọ̀ jù lórí ẹ̀. ẹ ṣe àdúpẹ́. bàbá láwọn ò sọpọ́ọ̀tì mi àbí kò sí wàhálà wọ́n tiẹ̀ ṣe wọ́n ṣe ẹ tiẹ̀ ṣe tẹ́ bá wa dá sí kò sí wàhálà. ẹ ṣe mo dúpẹ́ jàre bàbá mi. yes sir ó dàbọ̀ sir. ká lè fẹ́ lòmíì láyè ẹ ṣeun bàbá wa ààrẹ Maruf láti ìlú Washington àbí. bẹ́ẹ̀ ni Washington. ni wọ́n ti bá wa sọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ kàn sí mi lẹ́yìn ètò ẹ ṣeun sórí nǹkan tí bàbá sọ ọ̀rọ̀ àgbà ni wọ́n sọ àbí òye o àwọn bàbá ní ká wá wò láyé èsì sórí ayé èsì bí trust bá ti wà láàrin kí ni wọ́n pè ní trust kan ìfọkàntán. bẹ́ẹ̀ ni. ọ̀dà ọkọ àti ìyàwó wo lèmi rẹ wá ń ṣe nígbà tí mi bá lè fọkàn tán ọ. àbí òye o lórí pé mò ń lọ rè wá oúnjẹ tí ẹbí ò jẹ. oúnjẹ wo ló ń wá kiri tó jẹ́ kájọ lọ wá jẹ́ kájọ lọ wá pọ̀. àbí òye ọ tíyà ò ní jẹ́ tọmọtọmọ. àwọn kan tó wá wọlé ẹ dákun ẹ pè wá padà torí Ọlọ́run ìpè náà ti já. àbí òye já sáré gbà pé iná. hello. hello. ẹ bá wa yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ torí Ọlọ́run kẹ́ lè gbọ́ wa dáadáa ẹ bá wa yí lẹ̀. hello à ń gbọ́ yín orúkọ yín bolẹ̀ tí ń pè wá. Lẹ́kan láti. Mr. Lẹ́kan bá wa yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ẹ lè mọ gbóhùn wa lórí fóònù kẹ́ tún mọ gbọ́ nǹkan tẹ́ fi ń gbọ́ wa náà ẹ bá wa yí lẹ̀ náà kẹ́ tó. ọgbọ́n kọ́ yí Facebook sílẹ̀. ẹ yí kan lẹ̀ yí tẹ́ fi ń gbọ́ wa ẹ yí lẹ̀. ẹ dákun torí Ọlọ́run ẹ bá fẹ́ pè wá wọlé nǹkan tẹ́ bá fi ń gbọ́ wa ẹ bá wa yí lẹ̀ ká lè jọ gbọ́ra wa dáadáa ẹ kọ́kọ́ yí ìrún lẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá mọ́ fi fóònù ẹ fi sétí ẹ wá mọ́ bá wa sọ̀rọ̀ ká lè jọ gbọ́ra wa yé Mr. Lẹ́kan láti Dallas ẹ mọ́ bínú ẹ lè tó wá padà ẹ jọ torí Ọlọ́run mọ́mọ́ wa kàn darapọ̀ mọ́ lórí ètò Dr. Comfort mọ́mọ́ àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò wọ́n láwọn faramọ́ wípé kí àwọn ní unfortunately I'm just joining from what I can gather husband and wife should be together if possible like you said trust is very important. fún àǹfààní àwọn tẹ́lẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí ni wípé ṣé nǹkan tó burú ni kí ọkọ àti ìyàwó káwọn méjèèjì kí wọ́n mọ̀ sí níbì kan bóyá ọkọ wá iṣẹ́ lọ sí ìlú ọba àbí ìlú òyìnbó ó wá bí ẹbí ò ṣe jẹ lọ kíyàwó kó ní sùúrù dé nílùú ibi tí ó bá wà bó pẹ́ bóyá yóò wá padà mú lọ bó pẹ́ bóyá lọ́jọ́ wo lọ́dún márùn-ún bó pẹ́ bóyá yóò padà mú lọ
tó jẹ́ pé tó bá fẹ́ gbàwé láwọn ìlú òyìnbó yìí ó di ọdún 10 sọ́dún 5 kó tó rí gbà ìgbà yẹn ló fi lọ́wọ́ kì í ṣe gbogbo òrùlé yẹn máa ń mú ìyàwó lọ wọ́n pè wá láti Dubai wọlé jáwé ẹni tí ń pè wọlé yìí. ẹ pè wá. Hello, orúkọ yín wo lẹ ti ń pè wé. Hello. Orúkọ yín wo lẹ ti ń pè wá. Gbọ́ yín dáadáa. Hello. Orúkọ yín wo lẹ ti ń pè wá. Ọládìméjì láti Dubai. Ẹ káàbọ̀ sórí ètò ẹ sáré bá wa dá sí láàrin ìṣẹ́jú àyà. Ẹ bá ń bá sọ̀rọ̀ ara rẹ̀ ti ń gbóná ohun ẹ bá sọ̀rọ̀. Mo ń gbọ́ yín. A lè sọ pé ó jẹ́ kó jẹ́ kí n dá fún àwọn tí wọ́n bá ti dàgbà ó dá. Bí tí ìlú púpọ̀ jù ní inú relationship. Wọ́n bá ọ̀dà bá àjàrà wọn máa mọ̀ pé torí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú wa lóde kó jáde láti lè wá nǹkan tí ìyàwó àtọmọ tó máa jẹ́. Àbí o. Ìkọ́ tí a bá ti pé ká máa dúró sílẹ̀ wa ní Nàìjíríà yẹn ó ṣeé ṣe kí ilé ẹ̀rọ tó gba ọjọ́ ọ̀la àwọn ọmọdé. Àbí o. Torí bíi ọkùnrin ní láti lè jáde lọ kó lọ wá nǹkan tí wọ́n máa jẹ. Nígbà tó bá lọ nǹkan bá lè bẹ̀rù fún ó lè fún ìyàwó àtọmọ náà kó fún wọn sọ́dọ̀. Àbí o. Nígbà tí tẹ́ bá ti wà láàrin wọn. Ẹ ṣeun jàre. Ọkọ ẹ̀gbọ́n yìí pé tó lè gbọ́ pé ẹ̀gbọ́n yìí pé kò ṣe kó ṣe kí ọlọ́dẹ lè gba ìyàwó gbọ́ pé òun náà ṣe kó ṣe. Àbí. Láti lọ wá nǹkan tó máa jẹ́ bọ́ tọ́jú pé wọ́n dúró kò sí nǹkan tó ń jẹ́ ìfẹ́ nígbà tí ìgbà tí ó kò lè sí nǹkan tó ń jẹ́ nígbà tí ìgbà tí lọ kàn so wọ́n ní láti lè ọ̀dà tá àdára wọn kí ọkùnrin kó lọ wá nǹkan tí obìnrin kó máa jẹ́ wá sí àwọn ọmọ náà tó ń jẹ́ máa jẹ́ lẹ́sẹ̀ ọ̀la so otherwise ìyá máa jẹyàwó. Ẹ ṣeun jàre bọ̀dá di méjì ẹ mọ̀ dá Mistura lóhùn ara rẹ̀ ní gbóná. Ẹ ṣé mo dúpẹ́ mo gbọ́ tí àmọ́ mi. Ẹ fẹ́ lómi náà láàyè ẹ ṣeun tó gbọ́. Mo ti gbọ́ ohun tó sọ àmọ́ mi ò tí ì gbà. Wọ́n jẹ́ ààrẹ ọmọ gbóná. Ọ̀rọ̀ jẹ́ lọ sí kọ́ ṣó mọ̀ pé nígbà míì ẹnìkan wà bí fúbọ́là mi sọ pé tí ọkọ ẹ bá travel lọ sí ìlú mi tó jẹ́ pé nígbà tó bá máa fi padà ló wá ní pé kẹ wá ṣèyàwó ṣó mọ̀ pé irú ọkùnrin yẹn mọ̀ ọmọ wa ẹ̀ ó lè jẹ́ ní tára ẹ̀ ń rùn ni ó lè jẹ́ ní tẹ́nu ẹ̀ ń rùn ni tí mi ò fẹ́ ó lè jẹ́ tó bá sùn bóyá ó máa hanrun tí ò ṣe irú nǹkan tí mo fẹ́ ṣùgbọ́n tí bá ti rí etí tí mo wá ẹ̀ kò ń sọ̀rọ̀ orí fóònù lásán lájọ́ ń sọ kò ń ṣe fídíò kọlù nìkan tó jẹ́ pé nígbà tó bá sí pẹ̀lú obìnrin mi ló máa gbéra ẹ sí pé mo wà nínú mọ́ọ̀lù yẹn ìwọ àti talẹ̀jọ lọ. Wọ́n tún ti ń pè wá wọlé o. Ìwọ àti talẹ̀jọ lọ. Wọ́n pè wá wọlé yá sáré gbà pé. Hello. Hello sir. Orúkọ yín bọ́lá tí ń pè wá wọlé bàbá. Orúkọ mi ni Olówólàgbà láti Texas. Alàgbà Olówólàgbà láti Texas. Ẹ bá ń sọ fún Mistura tá rẹ̀ ń gbóná. Kò sí nǹkan tó burú ń bẹ̀ bọ́kọ bá lọ ìlú òyìnbó tó lọ rè wówó wá. Ẹ má kó sí wọn lẹ́nu. Ẹ jẹ́ fún yín ní wọ́n ní lẹ́yìn ọba tẹ̀sẹ̀ bomi kò lè mọ̀ bóyá òtútù àbúgbó lọ. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ owó àwọn àgbà ni. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ léèrè yìí ó fara pẹ́ condition tèmi náà. Ìgbà tẹ́mi máa wá sí ìlú èkó ní ọdún 4 sẹ́yìn. Mo fi ìyàwó mi lẹ̀ sí Nàìjíríà. Decision yẹn ò ń ṣe nǹkan tó rọrùn. Ìgbà tí mi máa wá ẹ̀mí wá pẹ̀lú legal papers ni. Ṣèbí torí bí àyín jókòrin ẹ sì lọ́kàn òkùnrin lẹ́sẹ̀ fìyàwó yín lẹ̀ ẹ sì ní pé ẹ fẹ́ lọ sóríire ẹ fẹ́ lọ kó owó wá orúkọ tá à ń sọ nù ẹ mọ̀ bọ̀rọ̀ yín bọ̀. Àwọn nǹkan tó ń gbà láti tẹ̀kí irú àwọn decision bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn lè bá lè ṣe. Ọkùnrin lọ kọ́. Láàárín ìgbà tẹ́mi ni wà ń bí yẹn èmi lọ lé
oṣù mẹ́fà sóṣù mẹ́jọ lọ́dẹ. ara àwọn promise mo fẹ́ yàwó mi nìyẹn pé màá lọ ṣùgbọ́n máa wálé máa wá wù ẹ́ ọ̀nà màbí wà. ẹgbẹ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yẹn ó difficult gan, it's a very very difficult situation. even fún ẹ̀mí fún òun àtọmọ but nǹkan tí mi fẹ́ achieve àti commitment tèmi gẹ́gẹ́ bí ọkùnrin èmi stand by decision mi. mo dẹ̀ dúpẹ́ fọ́nà pé òun náà dúró ti decision yẹn. níta sọ̀rọ̀ yẹn ṣe àgbéyàwó àbí 10 days ago làwọn náà dé sílé. olúwa ẹ ṣeun. tó o ti rí torí nǹkan tá à ń sọ. ojú àwọn méjì ṣe wá rí nǹkan tá à ń jọ sọ ọ́ sí. but commitment yẹn ó mi ò gbọ́ fún yín ó difficult. ó difficult. nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí yín sà bó ṣe ṣẹlẹ̀ yẹn ní dáadáa not in all cases ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹlòmíín wọ́n ń lose marriage wọn lápapọ̀. láàrin àwọn márùn tàjọ wá sí tàbí ìyàwó àtọwọ́ lẹ̀ ń gbé tàbá mẹ́rin àwọn mẹ́rin tó kù sí wà lórí discussion tẹ̀sán sọ yìí. ẹ̀yìn ò lè fi bọ́ọ̀ṣì ẹ̀yọ̀ content everybody. bẹ́ẹ̀ni pátápátá máa ń rí méjì àti mẹ́ta. bẹ́ẹ̀ni. ìgbéyàwó yòókù ó máa ń dáhùn látara ẹbí àbúrò lẹ́pẹ̀ ìyàwó yín ṣe báyìí ìyá lẹ́pẹ̀. bẹ́ẹ̀ni àwọn gbọ́ báyìí. ibi tó dún yẹn ò dẹ̀ tó oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ látara ẹ̀. bẹ́ẹ̀ ò bá jẹ́ jẹ́rìí ìyàwó rẹ̀ ní tí ọ̀ṣẹlẹ̀ ò ní dáa. so ó kù lọ́wọ́ ọkùnrin tó pọ̀ jù náà ọwọ́ ọkùnrin ló wà. obìnrin fẹ́ láì dájú. so ń gbọ́ Mistura so ń gbọ́. mo ń gbọ́. ṣùgbọ́n kò ń ṣe orí púpọ̀ ní ọkùnrin ló lè fún obìnrin àrídájú yìí. ẹ̀jẹ̀ ti ẹ̀sìn kọ́ lọ́wọ́ kó lè ràn yàn lọ́wọ́. ọ̀tọ̀ ni kéèyàn sọ pé nǹkan báyìí ló máa ṣe. ìgbọ̀nsẹ̀ ìlú òyìnbó tó bá ti dé bí òtírí ilé tuntun òtírí mọ́tò tuntun nǹkan bá gbára àwọn èèyàn kàárọ̀ máa bẹ̀rẹ̀ sí máa bọ́wọ́ sí. bẹ́ẹ̀ni. àwọn ọmọbìnrin náà dẹ̀ pọ̀ ní kò fi ẹ̀ tó fẹ́ sọ nǹkan yẹn nù. bẹ́ẹ̀ni. Sọ̀kọ́lọ̀ kó decision yẹn kó ọ̀rọ̀ yẹn ó ṣọ̀rọ̀ 1+1 is equal to 2. Ó difficult gan fẹ́ tó bá dínkù jù rẹ̀. Ó difficult gan ní ìṣègùn ọmọ yín. ẹ ṣeun bọ̀dá olówó làgbà láti Texas kò ní bàjẹ́ fún yín o. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun. so ń gbọ́ bí àwọn èèyàn ṣe ń sọ ọpọlọ kalẹ̀. bẹ́ẹ̀ni. àbí òye ọ ó dà nígbà tá a bá dúró kí ló fẹ́ sọ ó yá sọ̀rọ̀ rẹ. bó ṣe wà lọ́dọ̀ mi náà lọ́wọ́ àlọ́dún ẹ̀ á padà wá mú kan nínú ẹ̀ náà ni. nígbà tí a bá ń dúró de ìpè jẹ́ ká ju orin yìí síná káwọn èèyàn wa ká fi ẹsẹ̀ rájò kékeré kó tó di wípé. a ó sọ fún wọn báwa ni iyọ̀ wáyé kó yíyé wọn ni báwa ni iyọ̀ wáyé. ìbéèrè kan bọ̀ lórí orin yẹn láìpẹ́. ẹ jẹ́ ká sọ fún wọn báwa la dùn wáyé. bóyá lọ́jọ́ míì. báwa la dùn wáyé. ṣókùnrin ni iyọ̀ ayé ni àbóbìnrin. sọ fún wọn báwa ni iyọ̀ wáyé. gẹ́gẹ́ bí bàbá wa Barrister ṣe sọ olóògbé Barrister. àwọn ìyẹn dọjọ́ míì. àwọn ta ló sọ pé ó lè là ló káyé ohun jó. àwọn ta ló sọ pé ó lè là ló káyé ohun jó. Tàlẹ́ni tó sọ pé ó lè là ló káyé ohun jó. Ta ló sọ pé ó lè là ló káyé ohun jó. Bàbá màmá dìde ohun jójó. ẹ já sáré gba ìpè wọ́n tún ti pè wọlé. hello ìkọlà. lálàáfíà lẹwà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá wọlé. orúkọ mi ni Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá láti Maryland. màmá ọlọ́jọ́ ìbí àná April 1 ni wọ́n ṣe birthday wọn láti ìlú Maryland. Mistura màmá tí wọ́n ń sọ̀rọ̀ ẹni màmá tí wọ́n máa ń pè wá wọlé ní gbogbo ìgbà. àná ni wọ́n ṣe ọjọ́ ìbí April 1 ní ọjọ́ ìbí ó yá kí wọ́n. àmọ́ kí yín máa o long life and prosperity o ẹ dàgbà ẹ dògbó a máa rí yín bá ẹni ẹlẹ́nu nígbà ṣe yín ṣe lọ́jọ́ òkú ẹ̀yẹ Olúwa ò ní fi yín pamọ́ o ní àṣẹ Ìdùmarè. ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé ẹ ṣe 50 ẹ ṣe 60 ẹ ṣe 70 80 90 100 110 120 130 200 250 bó bá wà wọlé ọlọ́pàá wà dé 500. ilé ayé ti bàjẹ́. gbogbo wa
àmì àṣẹ Èdùmàrè. Ó yẹ. Ìbéèrè ìṣe àárọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Àwọn èlé lọ sí pé kí káwọn obìnrin ká gbọ́ ọkọ wa láyè fún travel. Lóòótọ́. Bẹ́ẹ̀ni, torí ọwọ́ tó bá dilẹ̀ ni oṣù máa ń yá nù. Owó kékeré ni owó. Obìnrin tó bá sọ pé ẹ̀yin ọkùnrin ò lè fún àwọn obìnrin láyè pé iṣẹ́ gbé wa lọ sí ìlú ọba o. Ẹ ṣe mọ̀ pé ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ọkùnrin ni Ọlọ́run fi ṣe olórí kì í ṣe obìnrin. Bẹ̀sí ọkùnrin míì náà ló bẹ́ẹ̀ ni ọkùnrin lọ́lọ́run fi ṣe lórí ṣùgbọ́n tọkùnrin bá dé ilẹ̀ àjèjì tó bá débẹ̀ ó lè gbọ́dọ̀ nílé ó pàdé àwọn èèyàn wọn á yí lọ́kàn padà àwọn náà ní òtútù ìpọ́jú ẹ̀rọ ọkàn búra. Ẹ ṣe. Ẹ ṣe máa sórí ṣe kò gbé láìsí àyè náà tọkọ bá ti ń lọ táyé bá yíyọ kí àwọn àtàwọn ọmọ kan wà ní ojú kan ìbàjẹ́ ọdún kan ní kọ́ńtàkì yẹn là kan jíjọ lọbẹ̀ náà ni. Òtútù máa ara ọmọ èṣù ni. Òtútù. Ó dáa. Ojú tẹ̀yin fi wò òun nìyẹn àbí? Ó dáa kò sí wàhálà. Ẹ ṣeun tẹ́ bá wa dá sí. Ẹ ṣe àdúpẹ́ o. Ojú táwọn fi wò òun nìyẹn. Ó mọ̀ pé ọ̀rọ̀ sunukun ojú sunukun náà òun la kú o àbíbò ni. DJ mọ̀ fi ṣáàṣì lákòókò díẹ̀ sí ká gbà pé díẹ̀ àbíbò ni. Brother, sister, ìdílé mú. Brother, sister, ìdílé mú. Brother, sister, ìdílé mú jójó. Brother, sister, ìdílé mú jójó. Ọmọ ayé ìmúnú wa dámọ̀ wáyé gẹ́gẹ́. Àròjọ Musolókun ojú screen mi bí ó kún bìbà. Kí n mọ̀ pàrọ̀ àmọ́ ń ka ìwọ̀nba tí mo bá lè kà ìṣòro rẹ̀ náà ni màá kà ìwọ̀nba tí mo bá lè kà jáde màá sáré kà kó tó di wípé àkókò lọ. Prince Oladimeji Adeyeye Olagbaju àwọn ní don't mind them my brother, can they marry without money? There is no any true love without money. So ń gbọ́ àwọn ní ṣé ẹ lè fẹ́ láì má sí owó, ó ní kò sí ìfẹ́ tòótọ́ láì ṣe wípé owó wà nínú rẹ̀. Ìyẹn Prince Oladimeji Adeyeye ló sọ bẹ́ẹ̀ láti èmi ìmọ̀lúbi tán wà. Wọ́n ní Prince Oladimeji Adeyeye Olagbaju. Jẹ́ kí n sáré ka ilé náà fún ọ. Àjọkẹ́ Bello wọ́n ní long distance relationship is not good idea. Àwọn láwọn ò faramọ́ tí wọ́n. Olórí Adénìkẹ́ Olúwaníṣekẹ́mi wọ́n ní àwọn gbà pẹ̀lú yín pé kì í ṣe nǹkan tó dáa. Ọ̀dà I agree with the caller, he make a point. Àwọn láwọn faramọ́ nǹkan tí ẹni tó pè wá kẹ́yìn nǹkan tí wọ́n sọ. Dọ́mì Lọ́lá Oríadé wọ́n ní àwọn sọ́pọ́ọ̀tì yín nítorí wípé distant relationship tọkọ àti ìyàwó náà wọ́n jì síra. Wọ́n ní kì í ṣe nǹkan tí ó rọrùn. Wọ́n ní àwọn àǹbíṣẹ́ làwọn ti ń jí ètò ìwò. Ẹ ṣe. Mustapha Kabiru olówó làgbà àwọn ni wọ́n dàbí pé wọ́n pè ní ẹ̀ẹ̀kan. Ta ló tún wà ń bẹ̀? Kíní pọ̀ o. Káyọ̀dé Adékọ́lá jẹ́ kí n ka díẹ̀ nínú nǹkan tí wọ́n sọ. Àwọn ní ẹ kú ètò. Wọ́n ní pé kí ọkọ àti ìyàwó kí wọ́n jọ wà pọ̀. Wọ́n ní kò dára. Àmì kí wọ́n jọ fira wọn lẹ̀. Wọ́n ní kò dára. Wọ́n ní kí wọ́n jọ wà pọ̀. Wọ́n lòun ló dára. Wọ́n ní tí nǹkan kan bá wà fà tó wá jẹ́ wípé nǹkan gbé ọkọ kúrò ní ọ̀dọ̀ ìyàwó rẹ̀. Wọ́n ní ó tiẹ̀ wá pẹ́ jù kò yẹ kó ju ọdún 5 lọ. Wọ́n torí bí ògiri tó bá lanú lẹ̀ òun ni aláǹgbá ó ló ń wọ̀ ìorí bọ̀ lọ. Princess Fọlákẹ́mi àwọn ní àwọn aláwọn faramọ́ pé kí ọkọ àti ìyàwó jọ gbé papọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé standard of living wọn 0 ni tí àti jẹ àti lọ iléèwé àwọn ọmọ kò ṣúọ̀ wọn láwọn faramọ́ kí irú ọkọ bẹ́ẹ̀ kó jáde lọ wá bí ó ṣe dáa lọ. Ó jẹ́ èyí tí mo lè sáré kàná torí àkókò wa. Lọ́dọ̀ tẹ́ náà ṣé wọ́n náà ní nǹkan tí o fẹ́ kà lọ́dọ̀ rẹ̀? Àwọn èèyàn tó ń wọlé síbí náà tó ń sì dúró sí mí àwọn náà sọ wọ́n ní ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ tá a sọ
Fọlákẹ́ Adélùgbà àwọn náà bá wa dá sí. True Talk látẹnu Bọ́lá Kẹ́mi Balógun òun náà ni gbogbo wọn ti bá wa dá sí yẹn. Kí n sáré ka ilé láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi Akínkúyè láti ìlú Canada. Àwọn ní Mistura is so right. Wọ́n ní ṣùgbọ́n condition ìlú wa wọ́n ní 75%, ó ti fa 75% àwọn ọkùnrin. Condition ìlú wa ló fà á tí 75% àwọn ọkùnrin tí wọ́n fi já sí òkè òkun lọ́hùn. Òkè òkun. Tí wọ́n sì ní aya méjì nítorí ọ̀rọ̀ ìgbélú. Wọ́n ní àmọ́ àwọn faramọ́ pé nǹkan tó dáa ni pé kí ọkọ àti ìyàwó káwọn méjèèjì jọ wà níbì kan. Ọlábọ̀dé Ọmọ́tádé Australia làwọn wà. Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti wà ní aago 2 òru wọn sùn torí tiwa. Wọ́n ní àkó ètò. Ẹni ní ọdún 5 ti pọ̀ jù. Dọ́mì Lọ́lá Orí Adé ó ní ọdún 5 ti pọ̀ jù. Ó ní bọ́mbà ilé wà ọlọ́dún 5 tí wọ́n sọ lẹ́ẹ̀kan ó ní wọ́n ti yára wọn ni. Tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà tí ó fún wa ṣe. Ó tún kẹ́nìkan tún sọ nǹkan kan. Wọ́n ní if you are travelling with no document, think twice. It's okay but very tricky. It's very tricky. It's very risky. Níbo ni o rò pé a lè fi níbo ni àwọn òyìnbó rẹ̀ àwọn òyìnbó tó wọ́n jù. It's very tricky. It's very risky. It's very frustrating. The mentality is. Ọmọdéyìn rẹ̀ ó yọ. Ọmọdéyìn rẹ̀ ó yọ. Wẹ́lẹ̀ yọ Omoloju. Kí ni èrò ọkàn tiẹ̀ lórí nǹkan tí a sọ yìí? Kí ni èrò ọkàn tiẹ̀? Ó dáa. Ẹ jẹ́ kí níbo ló lè fẹnu rẹ̀ gùn sí? Ní ibi táwọn èèyàn wa bó ṣe bá wa dá sí àrò síwájú àrò sósì àrò sọ́tún àrò sósì ẹ jẹ́ ká wá papọ̀ wípé. Nígbà tí ìṣọ̀kà. Ọkà náà ni gbogbo ibikíbi tí gbogbo wa bá ti bára wa ọ̀nà àtijọ́ àti mú ọ̀nà greener pastures òun náà ni gbogbo wa ń wá kiri. Tó bá jẹ́ wípé ìyàwó ló wà ní ìlú wa náà tọkọ wà lókè òkun ẹ jẹ́ ká fi ara wa ká ṣera wa lọ́kàn ká fúnra wa ní trust kí a dúró sí ibi tí ọwọ́ ń ká fọwọ́ wa síbi tọ́wọ́ ń gbé nítorí pé tọkọ ẹ̀ bá padà wá àbí tíyàwó bá fẹ́ padà lọ bọ́kọ ẹ̀ kó lè bá nǹkan ẹ̀ ń bẹ̀ torí tó bá ń ka mítà tẹlòmí àti bàjẹ́ ṣùgbọ́n kò ka mítà ẹ jẹ́ ká fi ọwọ́ wa síbi tọ́wọ́ ń gbé. Kí ni ka mítà? Kí ni nǹkan náà nìyẹn kò ka mítà. Ọ̀nà tí lórí ètò la wà ọ̀nà tí lórí afẹ́fẹ́ la wà. Orí afẹ́fẹ́ la wà kò ka mítà ṣùgbọ́n ẹ jẹ́ ká fọwọ́ wa síbi tọ́wọ́ ń gbé ká trust ara wa ká nífẹ̀ẹ́ ara wa lóòótọ́ 50-50 ni ṣùgbọ́n 50-50 orí ẹ̀yẹn ẹ jẹ́ kí ká múra wa lọ́kàn kí ìyàwó má ṣèrànù kọ́kọ́ má ṣèrànù ká fi ọkàn wa ká pọkàn wa pọ̀ sójú kan pé lọ́jọ́ kan ọkọ mi ń bọ̀ wá mú mi. Ìyẹn ni lọ́jọ́ kan èmi máa fi tì sí o lọ́jọ́ kan ìbá aṣọ́dún 10. lọ́jọ́ kan. Mo gbọ́ gẹ́gẹ́ bí èrò ọkàn tiẹ̀ ibi tí wọ́n fi tiẹ̀ tó fi pamọ́ sínú. Bẹ́ẹ̀rù ọkàn tí ń bá wá yàtọ̀ sí tiẹ̀ ńkọ́. Mo lè yàtọ̀ nítorí àwọn èèyàn wa ti bá wa dá sí i. Bẹ́ẹ̀rù ọkàn tiẹ̀ bá yàtọ̀ sí tèmi ńkọ́ èló ló fún mi. Fún $50. díje mo fi bá ń kọ́lẹ̀ gbèsè rẹ̀ pọ̀ lọ́wọ́ mi. Fún $50. Ọ̀dà oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwọn tí wọ́n bá wa jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín. Olúwaṣeun Adéọlá wọ́n ní àwọn rí lè gbádùn nǹkan tí ẹ sọ o. Ọ̀dà nǹkan tí èmi náà ó fara mọ́ ni wípé ó gbó nǹkan ọwọ́ Ọlọ́run ọba mi Èdùà ló wà. Ìyáàfin Fọlákẹ́mi sọ ọ̀rọ̀ kan Princess Fọlákẹ́mi sọ ọ̀rọ̀ kan wọ́n ní nǹkan tó dáa pé kí ọkọ àti ìyàwó káwọn méjèèjì jọ wà níbì kan kí wọ́n máa gbádùn ara wọn kí wọ́n máa ṣe mìíní jọjọ kí wọ́n máa ṣe oríṣiríṣi tó bá ṣe é ṣe kí wọ́n máa yí lura wọn kí wọ́n máa rẹ́rìn kí wọ́n máa ṣe ẹni tí díje mọ̀ fi kí lọ fẹ́ mọ̀ òbí tí rẹ̀ ṣe nà nígbà tí mò ń sọ nǹkan mọ́ torí nǹkan tó dáa ni Princess Fọlákẹ́mi wá ní bí ó bá wá jẹ́ wípé àti jẹun àbí àti mu àti sanwó iléèwé àwọn ọmọ ó fẹ́ rí bákàbákàn bẹ́ẹ̀ni ó fẹ́ dàbí ìdàkejì tá àdúdọ̀ gba àdúrà rẹ̀ wọ́n ní kò sí nǹkan tó burú pé kí ọkọ kó lọ sókè òkun kó lọ rèé ṣe iṣẹ́ kó bọ́nà àti jẹ lọ
tòótọ́ ni nǹkan tí wọ́n sọ àmọ́ kí n rọ àwa ọkùnrin náà ibikíbi tí àwa náà bá dé ká torí Ọlọ́run ká fi ọwọ́ wa síbi tí ọwọ́ ń gbé pé àwa náà fi èèyàn ẹlẹ́ran ara bíi tiwa náà sílẹ̀ sínú ilé tí ó ń retí wa káwa náà fọwọ́ síbi tí ọwọ́ ń gbé nǹkan tí bí mo ṣe lè júwèé rẹ̀ nu ká mọ́ gbàgbé ilé ká rántí ọmọ ẹni tí àwa ń ṣe àwọn ìyá wa náà tí a fi sílẹ̀ sínú ilé náà ẹnìkan bí mímbì wọ́n ní ṣé bẹ́ẹ̀ lèmi ṣe ṣèyàwó mi ọmọ kan tí mi fi ní dá ẹni náà lóhùn ẹni náà lọ́gbọ́n béèrè bóyá ó fẹ́ mọ̀ bóyá mo níyàwó àbí mi ò níyàwó ni àmọ́ èyí ní dáhùn káwọn náà mọ̀ wò mí bóyá bí mo ṣe wáyé o bóyá mo jọ ẹni tí ò níyàwó lójú wọn o kò yé mi àbí òye ọ àmọ́ mi ní dá wọn lóhùn torí bí mo ṣe ń sọ ọ lọ kò sí nǹkan tó burú ń bẹ àbí òye ọ kò sí nǹkan tó burú ń bẹ nǹkan tí Ọlọ́run ọba bá ní yóò rí bẹ́ẹ̀ yóò pàpà rí bẹ́ẹ̀ sùúrù lohun gbogbo àti àdúrà lọ́wọ́ Ọlọ́run ẹ ń bá ní àǹfààní rẹ̀ èyí tí wọ́n pè ní opportunity kó mú ìyàwó rẹ̀ wá bá níbi tó bá wà èyí tí ò bá sì ní àǹfààní náà kó mọ lọlé lóòrèkóòrè gẹ́gẹ́ bí brọ́dà wa wọ́n bá ti brọ́dà olówó làdùà tí wọ́n pè láti Texas àwọn ní wọ́n máa ń lọlé bóyá bí ẹ̀ẹ̀méjì lọ́dún ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún ẹ̀ẹ̀mẹ́rin àbí títí tí ìyàwó wọn fi padà wá bá wọn níbi tí wọ́n wà kọ́lọ́ọ̀bà mi ìdùà kó ṣàánú wa náà ni ó sì jẹ́ kí gbogbo rẹ̀ kó rí bí yóò ṣe kó rí bí a ṣe fẹ́. Dr. Comfort mọ́mọ́ wọ́n wà nílùú London èèyàn pàtàkì ni wọ́n láwùjọ àwọn ni bó ní kí n ṣe júwe wọn onímọ̀ pàtàkì ni wọ́n nípa ọ̀rọ̀ obìnrin oníṣègùn òyìnbó ni wọ́n pàápàá ẹ̀yà ara obìnrin wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò akíyínkíyín ìyá wa kò ní bàjẹ́ fún yín ẹ ṣé àmín mutadex oníkẹ́ fún àǹfààní ẹ̀tẹ́ ẹ̀ṣẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ṣe àìsí wọ́ọ̀lù yín kẹlẹ̀ tuntun wò bẹ́ẹ̀ ni ẹ bá wa ṣe àyè lórí ètò oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ ṣe tí ẹ fi wá sílẹ̀ ó yá kí àwọn èèyàn wa lórí ètò ká tó mọ̀ lọ. ẹ̀yin èèyàn wa ẹ ṣe ẹ kú gbogbo gbà wa o ojú tó mọ̀ wá ò ní fọ́ etí tó ń gbọ́ wa ò ní fàyà láṣẹ Ìdùmarè àwa náà ni ẹ̀yin máa bá ẹ̀yin làwọn gan náà ò máa rí èmi ọmọ yín náà ní tó bá ti wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ agbára Ọlọ́run ẹ tún darapọ̀ mọ́ wa lọ́rọ̀ ní ètò Amuludun Mistura Ọmọbọ́láńlé Asunramu signing out mo ní pé kí ni oníkan pàdé rẹ̀ lọ́jọ́ Jímọ̀ bẹ́ẹ̀ ni kọ́ pàdé mi lọ́jọ́ Jímọ̀ lórí ètò Connect with Misty tí mo máa ń ṣe ní gbogbo ọjọ́ Jímọ̀ yẹn gan àti ń ṣe ká tó mú eléyìí ká tó wá ń ṣe náà àtúndúpẹ́ tẹ̀tún darapọ̀ mọ́ wa gbogbo bẹ́yìn darapọ̀ mọ́ wa náà àkókò appreciate ẹ̀ torí tí ò bá sáwà náà kò sẹ́yìn ẹ ṣé àdúpẹ́ a ó máa rí yín bá ò ní àṣẹ Èdùmàrè wẹ́dọ̀n sá wẹ́dọ̀n mà. adúpẹ́ pẹ́ òkun Ọmọlójú Olódùmarè lórúkọ tèmi tó a pàdé ní ọjọ́ Monday èyí tí ṣọjọ́ Ajé lórí ètò ọ̀rọ̀ ìṣítí náà ni ó yẹ ká ju jíngù ọ̀rọ̀ ìṣítí ẹ̀ náà síta àti jíngù ti Mistura ṣùgbọ́n láti yàrá agbára lọ́hùn ó ní àwọn kankan tí wọ́n bá wa ṣe lọ́wọ́ ń bẹ̀ ẹ pàdé wa ní orí ètò ọ̀rọ̀ ìṣítí ní ọ̀la Monday ọjọ́ Ajé agogo 3 ti ìlú UK agogo 3 náà nílùú Nàìjíríà àwọn tó wà ní Middle East lọ́hùn aago 5 ní ìbọ̀sí lọ́dọ̀ wọn Australia àwọn tó ń gba ní Australia aago 1 lóru ni àwọn tí Manila ní Philippines aago 10 ni ẹ ṣáà bá ṣe máa ń ṣe tó mo rí yín ná yòókù tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mi ìdùà lórí ètò Amúlùdùn oore ọ̀fẹ́ Ọlọ́run ọba mi ìdùà kó máa bá yín lọ ẹrú owó ra réǹjì bíi Mistura àṣẹ kẹrẹ ajé jẹun kẹrí ajé kò yí oníbàjẹ́ tẹ fi ń gbọ́ wa ní fọ́tò láṣẹ̀dọ̀ ó bẹ̀rẹ̀ tó ń bá lórí Android náà ẹ mọ́ gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Android My Sweet FM náà ni ẹ wo wẹ́bsáìtì wa My Sweet FM wẹ́bsáìtì mi Ọmọlójú Olódùmarè náà ẹ chẹ́ẹ̀kì ẹ̀ omolojupil.com ni omolojupil.com ni wẹ́bsáìtì tèmi náà
ẹ fẹ́ pè wá sí káwọ́ bá yín darí ayẹyẹ ni bóyá Misty lẹ fẹ́ pè ní bóyá èmi lẹ fẹ́ pè ní bóyá méjèèjì lẹ ti fẹ́ pè papọ̀ kò sí wàhálà kò sí ti lọ́wọ́ bá wọn lè ṣe ẹ fẹ́ polówó ọjà yín ni ẹ mọ̀ bọ̀ wá sí iléeṣẹ́ My Sweet FM lórí ètò yìí náà ni ẹ kàn sí wa nínú inbox wa tó a mọ̀ pé iṣẹ́ lọ́nà jẹ́ ń jórí yín sí ká fi máa kí àwọn èèyàn wa pé ó dàbọ̀ náà. ẹjù torí mo fẹ́ jó ọ̀yá. Bàbá gọ́ọ̀dọ̀ èmi náà fẹ́ wá rédíò Dangote àbẹ́gà ìbẹ́gò ọlọ́run wọ̀ èmi náà fẹ́ wá bẹ́ńtì ọ̀tẹ́dọ́lá olórí méjì àbẹ́gà ìbẹ́gò àbẹ́yànà àdánwò ẹni káyà ẹni sátọ̀dé ìdánwò ẹ̀ẹ́dẹ́gbà máa rí olúwa provide Misty jámọ̀ lọ yòókù tún di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ ni kí n má fi jó ṣe wọ́n léṣe. àwọn ẹgbẹ́ mi ń kọ́lé wọ́n bí mọ̀lẹ́mọ̀ o èmi náà fẹ́ yayọ̀ olúwa dá mi lóhùn o. màmá jẹ́ kẹ́ni kọ́ni béèrè pé mo lọ́lọ́run ti wà o lọ́kùn mi ti dé mo ẹ jọ̀wọ́ bàbá answer my call o. màmá jẹ́ kẹ́ni kọ́ni béèrè mi gọ́mọ̀rì tẹ̀mí sọ o. àlùkò fi wò ó answer my call o. bàbá gọ́dọ̀ èmi náà fẹ́ wá rédíò Dangote olórí méjì àbẹ́gà ìbẹ́gò ọlọ́run ọ̀rọ̀ èmi náà fẹ́ wá bẹ́ńtì ọ̀tẹ́dọ́lá olórí méjì àbẹ́gà ìbẹ́gò óyá nàánà óyá nàánà óyá nàánà answer my call yo. They call me workaholic yo, na hustle pure, no be small. I dey pray to make am, Olúwa answer on time o. Na you get all the money, ẹ mọ̀ pé olówó láyé mọ́. Bàbá ló ń lé mi hàngé, Olúwa answer my call yo. Má má jẹ́ kẹ́nìbọ̀dì béèrè pé olọ́lọ́run ti wà o. Lọ́kùn mi ti ṣe o, ẹ jọ̀wọ́ bàbá answer my call yo. Má má jẹ́ kẹ́nìbọ̀dì rí tèmi wí, kọ́mọ̀rì tèmi sọ o. Àdúrà fi wò ó, answer my call yo. Bàbá gọ́dọ̀ èmi náà fẹ́ wá rédíò Dangote olórí méjì àbẹ́gà ìbẹ́gò ọlọ́run.